tó lọ́rọ̀ wá yọ̀ǹda ọ̀rọ̀ máa jẹ́ ká sì wí káyé máa sì wá gbọ́. Ọlọ́run tó ní wá sádìẹ̀ ilé ayé kún fún dàrúdàpọ̀ Ọlọ́run kò là wá kó tún lájọ wá. ọmọ akéwògbèrú ayé fẹ́ gbọ́yìn ọgbọ́n ìmọ̀ tó kún fún làákàyè Ọlọ́run kò gùn yín kó tún bá wọn mọ́. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Alwazir akéwùgbà gold ọmọ akéwùgbẹ̀rú mo tún dé. Adamallahu hayata Sheikh. Ìwà pẹ̀lẹ́sìn la ò fi dájọ́ o ẹ̀sìn pẹ̀lú àlà ò fi dájọ́. Bó bá lẹ́sìn tó níwà o asán ni jàmá. Ìwà pẹ̀lẹ́sìn la ò fi dájọ́. Bó bá níwà o tó lẹ́sìn o asán ni jàmá. Ìwà pẹ̀lẹ́sìn la ò fi dájọ́. Ìwà pẹ̀lẹ́sìn la ò fi dájọ́. Ẹ̀sìn pẹ̀lú àlà ò fi dájọ́. Bó bá lẹ́sìn bó níwà sàn ní jàmá. Ìwà pẹ̀lẹ́sìn la ò fi dájọ́. Tó bá lẹ́sìn o tó bá níwà o tó lẹ́sìn o asán ni jàmá. Ìwà pẹ̀lẹ́sìn la ò fi dájọ́. Gbogbo ẹni tí wọlé àti social media àti TikTok àti Facebook bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá mi share rẹ̀ jìnnà ẹ máa wá bá mi like ẹ máa love ẹ máa comment ọba mi ó da orí bò yín. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Ọ̀kan nínú nǹkan tó yà mí lẹ́nu láyé ọba tó dá wa sórílẹ̀ ayé Ọlọ́run dá wa pẹ̀lú ètò. Allah. Ìgbà tí Ọlọ́run dá ayé nípìlẹ̀ ayé ọba mi rí pé ọmọ Ádámà wọn sin Ọlọ́run mọ́ Ọlọ́run introduce ẹ̀sìn oníkànnẹ́bí Ádámà kò mẹ́sìn wá. Ìgbà tá nẹ́bí Ádámà kúrò láyé ìwà burúkú ò tán lọ́wọ́ àwọn èèyàn. Allah. Ara ẹ̀ làwọn ọmọ méjì tí a para wọn tí kan pàkejì ẹ̀. Ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní gorí ẹ̀ṣẹ̀. Ọba mi wá ronú pé ọba mi wá mú wá nínú tó ti wà nínú program ẹ̀. Kí láà fi control ìwà ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn tó pọ̀ lórílẹ̀ ayé yìí. Ọmọ Ádámù ò fẹ́ nífẹ̀ẹ́ ara wọn mọ́. Ẹ̀sìn láà introduce ọba mi wá gbẹ̀sìn wá. Allah. Kí lẹ̀sìn ń bọ̀ wá ṣe? Ẹ̀sìn ń bọ̀ wá kọ́ wa ní ìwà. Ẹ̀sìn wá kọ́ ọmọ Ádámù níwà. Ìyẹn túmọ̀ sí pé any ẹ̀sìn, any religion tí ò bá ti ní ìwà kò wọ́ tiẹ̀ ká pè lẹ́sìn. Allah. Ẹlẹ́sìn bó ṣe lè kó sí lọ́run tó láyé bí wàárí ò bá sí lọ́wọ́ ẹ̀ tí gbogbo ayé mọ̀ pé wicked ìkànnì ọ́ bó ṣe ń ba tọ̀tún jẹ́ ló ń ba tòsí jẹ́ kò sírú ẹ̀sìn tó lè sìn láyé Ọlọ́run ò ní gbà lọ́wọ́ ẹ̀. Allah. Ẹ wo ìgbésí ayé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó gba ẹ̀sìn wa gangan ẹni tó jẹ́ khataman nabiyyin the seal of all prophets Sallallahu lẹ́yìn rẹ̀ alayhi tí ò wa sallam. sí ànábì kan mọ́ Ọlọ́run ò fi ẹ̀sìn ròyìn ànábì nínú Qur'an o bí ànábì ṣe jẹ́ ẹlẹ́sìn tó jẹ́ pé ànábì wà pẹ̀lú ìyàwó Aisha níjọ́ kan níbi tí ẹ̀sìn múmú lára èdè Sallallahu alayhi wa ọkọ àtìyàwó fẹ́ súnmọ́ra wọn lànàbì bá sọ fún ìyàwó ẹ̀ yìí pé àdínlì àtàbùdó rọ́bì yọ̀ọ̀dá fún mi kí n sin Ọlọ́run mi ànábì wá sun ẹkún látàlẹ́ dàárọ̀ lórí pé yan náfìlà àràkà méjì péré ànábì tó sin lọ́run tó yẹn ànábì tó kírun títí ànábì tó gbààwẹ̀ títí ànábì tó yọ zaka títí Sallallahu alayhi wa ànábì sallam. tó jẹ́pọ̀ ló fi lé wa lọ́wọ́
kùdú anni manasikakum tẹ́ bá fẹ́ ṣiṣẹ́ hajj ẹ kọ́pì mi bẹ́ẹ̀ mi ṣe ṣe. Sallallahu Ànábì alayhi tó wa ṣiṣẹ́ sallam. hajj lé wa lọ́wọ́ Ọlọ́run ò fi ìrun ròyìn ànábì o nínú Qur'an látòkè délẹ̀ ẹ mú jáde ibi tọ́lọ̀ ti sọ pé rí ànábì lọ́mọ̀rún kíjù mú jáde jẹ́ kí n rí. Allah. Ẹ mú jáde ibi tọ́lọ̀ ti sọ pé rí ànábì làwẹ̀ lọ́mọ àwẹ̀ gbàjù mú jáde. Ẹ mú jáde ibi tọ́lọ̀ ti sọ pé ìrì ànábì ìwọ ló máa jì í ṣe jù mú jáde gbogbo wa la mọ̀ pa ànábì lọ́mọ gbogbo nǹkan yìí ṣe jù. Allah. Àmọ́ nǹkan tọ́lọ̀ ń fẹ́ ròyìn ànábì the only thing tọ́lọ̀ ń fi ròyìn ànábì ní ìwà Al-Qur'an ní fa innaka la'ala khuluqun adhim. Nun wal qalami wa ma yasturun. Ma anta bi ni'mati rabbika bimajnun. Wa inna laka la'ajran ghayra mamnun. Wa innaka la'ala khuluqin adhim. Ọlọ́run ní Nun mo búra pẹ̀lú figọ̀ Nun pẹ̀lú lẹ́tà Nun. Tẹ́nìkan ọmọ túmọ̀ rẹ̀ àfi Ọlọ́run wàlẹ̀kọ́là àti àlẹ̀kálàmí tí ń kọ gbogbo sẹ́ẹ̀dá láyé orí hard disk tá a kọ gbogbo báyé ò ṣe lọ àti gbogbo ẹ̀dá tí ó wáyé bí wọ́n ò ṣe kúrò níbẹ̀ ibi tá a kọ sí bẹ́ẹ̀ ni tá a fi kọ́ àlẹ̀kálàmí tẹ́nìkan ò fojú rí màláìka ò rí rí àwọn ànábì Ọlọ́run ò rí rí èmi Ọlọ́run nìkan ni mo mọ àlẹ̀kálàmí yẹn Ọlọ́run ni mo fi pẹ́ẹ̀nì yẹn mo fi búra Wa ma yasturun. bá a ṣe ní kó prógámù gbogbo ayé láti bẹ̀rẹ̀ dópin Ọlọ́run ni mo fi búra. Ma anta bi ni'mati rabbika bimajnun. Al-Qur'an Ọlọ́run ní rí ànábì ma anta bi ni'mati rabbika bimajnun. Ma anta bi ni'mati rabbika bimajnun. Kí ni náìmọ̀ Ọlọ́run tọ́lọ́run wí ń bẹ̀ yẹn Ọlọ́run ní rí ànábì ìdẹ̀ra tí mo ṣe fún ẹ the mercy of Almighty Allah upon you I've never turned you to a mad person. Ìdẹ̀ra tí mo ṣe fún ọ̀sọ́ ẹ di wèrè kí ni ìdẹ̀ra tọ́lọ́run sọ níbẹ̀ yẹn ẹ̀sìn tí mo fún rí ànábì kò sọ ẹ́ dẹni tí ò ní níwà kò sọ ẹ́ dẹni tí a máa wà ká ẹ̀sìn ọ̀sọ́ ẹ́ di nǹkan míì ju tèmi Ọlọ́run pa ẹ́ láṣẹ lọ. Ọlọ́run wá parí ẹ̀ síbi pé Wa inna laka la'ajran ghayra mamnun. ìdẹ̀ra Ọlọ́run tó gbé dání tí í ṣe ẹ̀sìn wàá máa gba ládàá lórí ẹ̀ títí tálíkì ọmọ Ọlọ́run Wa fi dé. innaka la'ala khuluqin adhim. Ọlọ́run wá búra pẹ̀lú títóbi ẹ̀ ó ní rí ànábì ní tó fi wù mí jù èmi ni mo dá ẹ tẹ́ ẹ bá bí furniture man pé njọ́ tó ti ń ṣiṣẹ́ iṣẹ́ wo ló ṣe tọ́ dáa jù á ní mo kan àga kan fún chief kinní kan iṣẹ́ ni mo ṣe nínú gbogbo ẹ̀dá tọ́lọ́run dá Ọlọ́run lánàbì lòun fẹ́ràn jù kí lọ́lọ́run wá fẹ́ràn jù lára ànábì Ọlọ́run ò sọ pé ẹ̀sìn lòun fẹ́ràn jù lára ànábì inbuilt lẹ̀sìn lára ànábì ẹ̀sìn yẹn ló sọ́dọ̀ ànábì Ọlọ́run ẹ̀sìn yẹn ló gbé ànábì ró ànábì lọ́mẹ̀sìn sì jù àmọ́ ń gbà tọ́lọ́run fẹ́ ròyìn ànábì Ọlọ́run ní fa innaka la'ala khuluqin adhim. to you belong the best form of conduct ànábì ìwọ lọ́mọ wà tó dáa jù láyé la'ala mo búra pẹ̀lú títóbi mi ànábì ìwà rẹ̀ ti dáa jù. La'ala khuluqin adhim. ọwọ́ àjọ mi lójú ẹni tó gbẹ́sìn rù ẹ̀sìn bẹ lára rẹ̀ àpọ̀ lẹ́sìn bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá mi tẹ like and love ẹ máa share lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ bó kó lọ fáà ọba mi ò bòrè yín wá tí ó lọ fáà. Amina. kí ló dé tó jẹ́ pé ìwà lọ́nà fi ròyìn ànábì àwa tá a wá kù láyé wáyé tó jẹ́ pé ẹ̀sìn nìkan la wà mọ́ rí àmú ìwà mọ́mọ́ o ò lè níwà kó o mọ́ lẹ́sìn méjì ni o ó jọra wọn ni o Allah. tó o bá níwà tó o lẹ́sìn o ò lè lọ́rùn àmọ́ enjoy ayé èwo ló wá pè kó o ṣe ọmọ ìyá mi ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó lè di nǹkan tí ó dá ágúmẹ́ǹtì sílẹ̀ torí pọ̀rọ̀ làákàyè ni
ẹni tí ò bá ní làákàyè ò lè gbọ́yé eléyìí tí mo fẹ́ sọ yìí. Allah. Kó lẹ́sìn kó má níwà kó pè rẹ o. Ó pè rẹ kó níwà kó má lẹ́sìn. Ó gbádùn ayé bó bá níwà tó lẹ́sìn. Ó gbádùn ayé ó fi fọkànbalẹ̀ gbádùn ayé àmọ́ nu na lọ hendi sí. Kó tó kú láyé ló ti mọ̀ pé nu ẹni Ọlọ́run bínú sí ló wà. Allah. Àmọ́ ó ti gbádùn ayé níwọ̀nba. Àmọ́ kó lẹ́sìn kó má níwà ìwà tó níyẹn ò ní jẹ́ kó gbádùn ayé. Bó bá tó wá déwájú Ọlọ́run inú na ló tún hendi sí àti wà àti gbogbo ẹ̀sìn. Allah. Kíni tó fà? Kò síbi t'Ọlọ́run ti sọ̀rọ̀ ìwà tó ti sọ̀rọ̀ iman ìmọ̀ Ọlọ́run lọ́kan nínú Quran. Ọlọ́run mú wá mùkọ́ránà méjèèjì ó fi lọ́ra wọn ní conjoined twins. Ó ní wà rere àtẹ̀sìn. Méjèèjì ó lè ṣe kan kó fi kan sílẹ̀ ó lè ní result. Ó lè ní result. Lọ wo gbogbo Al-Quran látòkè délẹ̀. Bọ́lọ́run bá ti sọ pé illa man amana wa amila soliha. إلا من تاب وآمن إلا من تاب وآمن وعمل صالحا. Ọlọ́run lẹ́ni tí ó rí yọ́nú mi lẹ́ni tó bá túbá tó gba Ọlọ́run gbọ́ tí wà ń ṣiṣẹ́ rere. Ibo nìyẹn wà? inú Suratu Maryam. Suratu Maryam tó mú mi wá. وإني لغفار لمن تاب وآمن وعمل صالحا. Ọlọ́run lèmi Ọlọ́run máa forí jìn ẹni tó bá túbá níbi ẹ̀ṣẹ̀ tó wá nígbàgbọ́ sí mi Ọlọ́run tó wà ń ṣiṣẹ́ rere. Iṣẹ́ rere Suratu kí nìyẹn? Suratu Taha tó mú mi wá. فأما من تاب وآمن وعمل صالحا. Ọlọ́run ní ẹ̀rí ẹni tó bá túbá tó gba Ọlọ́run gbọ́ tó ń ṣiṣẹ́ rere. Iṣẹ́ rere yẹn Ọlọ́run ò yọ kúrò ńbẹ̀ o. Tá a bá ń pè iṣẹ́ rere ìrun kíkí kọ́ nìyẹn o. Lára ìmánì ni ìrun kíkí wà. Qawaidul iman lọ ka dáadáa. Ìrun kíkí lára pọ̀ gbọ́lọ́n gbọ́ ni. Àwẹ̀ lára pọ̀ gbọ́lọ́n gbọ́ ni. Arkanul Islam lára pọ̀ gbọ́lọ́n gbọ́ ni. Zaka lára pọ̀ gbọ́lọ́n gbọ́ ni. Hajj lára pọ̀ gbọ́lọ́n gbọ́ ni. Iṣẹ́ rere ni pé la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi. Ìgbàgbọ́ rẹ ìjọ ẹni tó ń sin lọ́run rẹ ò lè pé àyàfi kó jẹ́ ẹni tó wish for your brother what you wish for yourself irregardless of religion. Wish ẹ fẹ́ ni bí wọ́n ṣe fẹ́ oríire rẹ fún rẹ fẹ́ lòmíì náà kódà bí ó jẹ́ mùsùlùmí kódà bí ó jẹ́ Christian. Tó bá jẹ́ mùsùlùmí Ọlọ́run ni. Tó bá jẹ́ Christian Ọlọ́run ni ó dájọ́ lórí ẹ̀. Tó bá jẹ́ ọ̀ṣẹbọ Ọlọ́run ni ó dájọ́ lórí ẹ̀. Kí ló dé tá fẹ́ báyé jẹ́ ènìyàn jọ ni wá ojú kan náà lájọ ní ọwọ́ kan náà lájọ ní bẹ́ẹ̀ bá da ẹ̀jẹ̀ mùsùlùmí sílẹ̀ yóò pink color náà ni ẹ̀dẹ̀jẹ̀ Christian sílẹ̀ the same color ẹ̀dẹ̀jẹ̀ idolator sílẹ̀ the same color ìfun kan náà lájọ ní ẹ̀jọ̀ kan náà lájọ ní ọwọ́ kan náà lájọ ní ẹsẹ̀ kan náà lájọ ní ìran ẹranko tí a bá ríra wọn nínú igbó bí kìnìún àti kìnìún ò mọ́ra wọn rí tí a bá ti ríra wọn wọn ti pọ̀ láti jà àwọn ìkookò tán bá mọ́ra wọn rí tí a bá ti pàdé ara wọn wọn ti tí àwọn ẹranko tí wọn wá jọra wọn àwọn tí a jẹ́ carnivorous animal tí a bá rí danger tí wọ́n fight tàbó oúnjẹ tí wọ́n jẹ àti kìnìún àti ìkookò àti tiger gbogbo wọn wá pawọ́pọ̀ bí ẹni pé ẹyọ kan ni wọ́n tí a bá wá win nìtàn o wọ́n wá lè mọ pín kínní láàrin ara wọn gẹ́gẹ́ bí ìwà ẹranko tí ń bẹ lọ́wọ́ wọn lè sọ dìjà kó kálukú ọmọ fàyà bó ṣe wù ẹranko làwọn ènìyàn ni wọ́ tá a bá ń bẹ nínú aeroplane tí turbulence bá dé bẹ́ẹ̀ mi bá ń pariwo ya Allah ya salam ya Allah ya salam ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi ó máa pariwo Jesus Jesus the blood of Jesus ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kejì ó máa pariwo Ṣàngó mi tó bẹ́ẹ̀ ní moment yẹn kí n wá sọ fún pé wáyé tó ń pariwo Ṣàngó lẹ́gbẹ̀ẹ́ mi ìtí gbogbo wa target ni pé kásá bọnú àdánwò yìí náà kọlọ̀ ń sálà wọnú àdánwò yìí ni gbogbo wa target bógun bá wọ̀lú kan mùsùlùmí Christian ẹlẹ́bọ ogunlé gbogbo wọn ó wá kó wọn pọ̀ sójú kan ní mọ́mẹ́ǹtì tí ń bẹ nínú ìpayà yẹn
ẹnìkan ò ní rí ẹnìkan pẹ́lẹ́sìn ni o àjọ corporate ni pé ẹgbọ́ bó la ṣe jà tá a fi bọ́nú àdánwò yìí babaláwo ó dàbí ẹni pé àyà tiẹ̀ kì díẹ̀ ìwọ síwájú àfà ojú tiyín lè díẹ̀ sì tún lápá ọ̀yá ẹ̀yin ẹ̀ mú ọkọ̀ bàbá pásítọ̀ ó dàbí ẹni pé ọmọ ariwo pa ìwọ máa pariwo látẹ̀yìn bá a ṣe jagun nìyẹn nígbà tí ṣòro ń bẹ nígbà tí ò wá sí ṣòro mọ́ kí n lọ sọ wá dọ̀tá ara wa a lè dá ẹ̀sìn pọ̀ lakum dinukum waliyadi èmi ń ṣẹ̀sìn tèmi ìwọ ṣẹ̀sìn tiẹ̀ mi ní wá church ẹ wá ṣẹ̀sìn mi ní wá lady rẹ wá bọ́ ṣe òrìṣà ìwọ náà má wá mọ́sálásí mi tó bá fẹ́ gbẹ̀sìn lókù àmọ́ láàrin muamala láàrin ènìyàn sí ènìyàn ẹ wo for example àwọn orílẹ̀-èdè tí wọn ò ní ẹ̀sìn àmọ́ tí wọ́n dúró ti òfin tán dẹ̀ ní ìwà they are living in peace nítorí pé wọ́n ní ìwà UK ẹ̀sìn wo ni wọ́n gbèrú wọn gbé ẹ̀sìn kankan rú bọ́ba wọn ṣe gbé Christianity rú tó yẹn gbogbo ẹ̀sìn yòókù náà ni wọ́n àlá o mọ́fẹ̀sìn tiẹ̀ díẹ̀ nìkejì lọ́wọ́ wọ́n dẹ̀ lálàáfíà ní US wọ́n lálàáfíà ní China wọ́n lálàáfíà ní Saudi Arabia àwọn sin Ọlọ́run dójú àmì àmọ́ wọn ò fara ní ẹlẹ́sìn míì ní Saudi Arabia wọ́n ń ṣe rere gbogbo rere tí ń jáde látọwọ́ Saudi Arabia owó ìrànlọ́wọ́ tí wọ́n ń ná lórí ilẹ̀ Lárúbáwá wọ́n mọ̀ wípé gbogbo ilẹ̀ Lárúbáwá kọ́ ni mùsùlùmí owó ìrànlọ́wọ́ Saudi ń dí ọwọ́ àwọn tí wọ́n kì í ṣe mùsùlùmí tí wọ́n bá ná owó láti fi tún ìlú wọn ṣe láti fi protect ìlú wọn àdìfáwọlì mọ́dánì láti protect ìlú wọn owó yẹn ó kan ẹlẹ́mìí náà tí ó kì í ṣe mùsùlùmí wọ́n cooperate ẹ wo anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí anabi wọ Medina bó ṣe yẹ ká jẹ́ láyé nìyẹn ìyẹn ni a fi fún mi lóko tó dáa bàbá oní unity sọnù what a beautiful name ó dùn mọ́ mi pọ̀ ẹ jẹ́ ká unite ní unite ní fa Africa sẹ́yìn wọ́n sọ fún ẹ pé níjọ́ tí wàhálà bá dé Saudi Arabia ó lè bú ìran Saudi lójú Christian tọjọ́ mọ́ Saudi gbogbo nǹkan ni ó fi bá ọjà pé ìlú tèmi lélẹ̀ ó lè bú ọ̀sẹ̀ bọ́ tí ń bẹ nílẹ̀ Lárúbáwá kó bú ìlú ẹ̀ lójú ẹ̀ kò ní gbà ó dẹ̀ mọ̀ pé Islam ní rúùlù gbogbo ìlú àwọn ńgbà tá nàbí wọ̀lú Medina ọba ran house ọba ran Khasraj anabi wá ṣe mítìnì pẹ̀lú wọn anabi ò sọ wípé nítorí pé mo ti wà láàrin yín tógun bá ń bọ̀ láti ta ẹ fi àwa mùsùlùmí lẹ̀ ká protect ìlú wa o ẹ̀yin ò kì í ṣe mùsùlùmí ẹ máa lọ lọ́tọ̀ rárá anabi pè àwọn Júù ó pè àwọn Yehudi àwọn ẹlẹ́bọ kéékèèké ń bẹ̀ náà wọ́n join wọ́n wá ṣe mítìnì anabi ní ẹja jọ tọwọ́ bọ̀wé bá a ṣe protect ìlú Medina ìlú wa lélẹ́yìí any ogun tó bá wá from any source tó bá jẹ́ pé àwọn ẹlẹ́sìn Christianity ni wọ́n fẹ́ gbógun ti ìlú Medina ẹ̀yin Christian àárín wa ẹ gbọ́dọ̀ support wa kájọ protect ìlú yìí tó bá jẹ́ pé àwọn ẹlẹ́sìn mùsùlùmí tí ẹ̀sìn wọn jọ ti Islam torí kò sí Islam ń bì kan ju bí náà lọ àtúnfi ìlú Mẹ́kà àwọn tó kù ń bẹ̀ tó bá jẹ́ pé àwọn ni wọ́n wá sọ pé a fẹ́ bá ìlú Medina jà mùsùlùmí gbọ́dọ̀ ready láti fèsì wọn láti protect ìlú yìí ẹ̀yin tẹ́ jẹ́ Júù bó ṣe gbọ́dọ̀ jẹ́nu gbogbo wọn agree àti house àti Khasraj àti Yehudi inú wọn àti Nasara inú wọn gbogbo wọn jọ gbà wọ́n sign agreement pẹ̀lú Ànábì ló fi jẹ́ pé nígbà tí wọ́n lọ sí ogun àkọ́kọ́ àwọn kan tẹ̀lé Ànábì lọ sógun àkọ́kọ́ tó yẹ pé ìmánì wọn ò tí ì dúró ojú ogun ni a ti padà gba Islam torí ìmánì wọn ò tí ì dúró tẹ́lẹ̀ àwọn kan bẹnu àwọn tó tẹ̀lé Ànábì lógun Badar ojú ogun ni a ti padà gba Islam pẹ̀lú fẹ́ pé ìlú wa bó la ṣe protect ìlú wa tí ìlú yóò fi ní bàjẹ́ bá Ànábì ṣe ṣe nìyẹn o ẹni tó bá fẹ́ já mi kó jáde kó wá já mi pé ntí mo wí yẹn bá Ànábì ṣe bẹ́ẹ̀ láàrin àwọn tó bá nílùú Medina kọ́ nìyẹn ìyẹn ló jẹ́ ká change ọkọ̀ ìlú Medina sí Medina tó Nábì wọ́n ní tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ntó gbé wáyìí unity ntó sọ wá dọ̀kan agbogbo wa wá padà délẹ́sìn Islam àwọn àní jórúkọ ìlú méjì mọ́ ìlú House àti Khasraj àní jẹ́ méjèèjì mọ́
á pàlú méjèèjì pọ̀ yọ́dẹ̀yọ̀ kan á máa wá pè ní ìlú ìwọ ànábì. sallallahu alayhi wa sallam. Madina, ìtumọ̀ Madina ni the city of the holy prophet ní ọmọ jẹ́ látòní lọ. Ẹ̀sìn pẹ̀lú Allah ò fi dájọ́ o, ìwà pẹ̀lẹ́sìn la ò fi dájọ́. Bó bá lẹ́sìn tó níwà o, asán ni jàmá. Ẹ̀sìn pẹ̀lẹ́sìn la ò fi dájọ́. Ìwà pẹ̀lẹ́sìn la ò fi dájọ́. Ẹ̀sìn pẹ̀lú Allah ò fi dájọ́. Bó bá lẹ́sìn ó tó níwà ó asán ni jàmá. Ìwà pẹ̀lẹ́sìn la ò fi dájọ́. Tarjuna jata walam tasiluki masalika. Inna safinata la tajri ala al-yabasi. Kò possible àtọ̀, kò possible, kò Inna possible. safinata la tajri ala al-yabasi. Tarjuna jata ó fẹ́ di olóríire níwájú Ọlọ́run. Tarjuna jata Ó wá ẹ̀sìn mọ́rí. wala mutasiluki masalika. Àmọ́ wà ló burú bí omi pọ̀nmọ́ yìí, ìwà rẹ̀ ló burú bí omi pọ̀nmọ́ yìí. Òwúrọ̀ wà níbi ànábì Musa, ọfà tẹ̀sùbá ànábì sí Abdul Qadir, ọwọ́ jàlábí àbí ànábì Muhammad. Àmọ́ wà nàmúrúsù ìwà kùndàrú níbẹ̀ lọ́wọ́ rẹ̀. Ìwọ ló fẹ́ jíròjú rẹ̀ wala mutasiluki masalika. Ó fẹ́ kọ́kọ́ ojú omi kó gbé ẹ̀rìn, àmọ́ ò tẹ̀lé ọ̀nà tí ọkọ̀ ojú omi máa ń gbé yẹn. Tarjuna jata ó fẹ́ là kúrò nínú flood, ó fẹ́ là kúrò nínú fìtínà ayé. Walam tasiluki masalika. Àmọ́ ò tẹ̀lé lánàá, ó tẹ̀lé lánàá. la tajri ala al-yabasi. Inna safinata la tajri ala al-yabasi. Ọkọ̀ ojú omi ò lè rìn lórí dry land. Allah. Orí omi ní tí ń rìn. Ó gbé ọkọ̀ ojú omi sórí omi, ó gbé sórí erùpẹ̀ wá ní yọ̀ lọ kò lè lọ. Ó sin lọ́run lóòótọ́, gbogbo ayé mọ̀ pé ní Ọlọ́run ni ọ́. Ìmánì rẹ̀ lè pọ̀, ìgbàgbọ́ rẹ̀ pọ̀ níwájú Ọlọ́run, àmọ́ wàhábù rẹ̀ pọ̀. Ó lè là níwájú Ọlọ́run. sanadina wa dunya idha jitama. La barakallahu fi dunya bila dini. La barakallahu fi dunya bila dini. Ọmọ ìyá mi, kí ni future orílẹ̀-èdè yìí? What's the future of this country? Orílẹ̀-èdè yìí ǹjọ́ ní future báyìí? Pẹ̀lú ẹ̀sìn tá a wà mọ́rí, a wá ẹ̀sìn mọ́rí, aláàkímọ́ra kò sí wà nínú wa gbogbo wa. Allah. Ìwà ń bẹ lára wa, làáfà ń jalè, pásítọ̀ ń jalè, babaláwo ń ṣe ritual. Ṣé wà ń bẹ lára wa náà nù? Ìwà ń bẹ lára wa. Ebi aeroplane pásítọ̀ kan, ebi ní a fi kó owó Nàìjíríà láyé Jonathan tí láwọn lọ ra ìbọn nílùú kan tó mọ́ South Africa. Allah. Ibo ni kéèsì yẹn wà dùn ní àárọ̀ yìí. Ìwọ mọ̀ pé owó òlu, owó táwọn àrọ́mọdọ́mọ rí ó fi sáyé lọ́jọ́ ọ̀la, ẹnìkan jí kó, ó dẹ̀ wá chọ́ọ̀chì ẹ, ó ní ìdámẹ́wàá ni. Níwọ náà wà ń sọ fún pé miracle ló dé. Miracle kọ́ nìyẹn, ìbínú Ọlọ́run. Allah. Àá ní ìwà. Àwa ti sọ ẹ̀sìn, a ti sọ di bí cultism. Tó o bá ti wà nínú ìjọ tiwa, for example, Islam náà, oríṣiríṣi group. Bá Nábì ṣe sọ pé nígbẹ̀yìn ayé Islam ó pín sí 71 groups. Ẹyọ kan nú ẹ̀ tí bá ń ṣe dáadáa ní orí ọ̀nà Ọlọ́run. Allah. Àwa ti sọra wa di cultism. Even nínú Islam, kí n fi ṣe example, bó bá ti jọ máa jọ kan, bó bá ń ṣiṣẹ́ burúkú, gbogbo wa ò ní rí ọ̀pọ̀ ń ṣiṣẹ́ burúkú. A gbójú ń bẹ̀ ni. Pé ọmọ ìyá wa ni, ẹ filẹ̀, ẹ̀bùn láṣìírí ọmọ ìyá wa ni. Àmọ́ tẹ́ni tí ò sí nínú ìjọ rẹ̀, tẹ́jọ jẹ́ mùsùlùmí, tó bá ṣe nǹkan mi, ìwọ ló kọ pariwo ẹ̀ jáde. Allah. Nínú ẹlẹ́sìn Christianity, níjọ́ tí Goodluck Jonathan bẹ níbẹ̀, tí gbogbo ayé ń protest, àwọn church kan jáde, wọ́n làwọn ò ní protest. Wọ́n mọ̀ pé ọjọ́ iwájú àwọn làwọn ń sáná sí. Allah. Nígbà Buhari dé ilẹ̀ Yorùbá, wọ́n ṣe EndSARS. Àwọn kan dìde north, wọ́n làwọn ò ní protest torí pé ọmọ ìyá àwọn ní Islam ni. Islam ò ní ká protest. Ìgbà náà ni rántí pé Islam ò ní ká protest.
wọ́n mọ̀ pé ọjọ́ iwájú àwọn làwọn ń bẹ́ náà lù gbódayé Tinubu tí wọ́n rí i pé ẹ̀sìn méjèèjì lòun kó pọ̀ àtọ̀tún àtòsì tribalism ńlá tí wọ̀ àwa Yorùbá àdúró jẹ́jẹ́ àwọn tí wọ́n ní kò sí nínú ẹ̀sìn kéèyàn ó protest àwọn ní wọ́n lead the protest against Tinubu àwọn tilẹ̀ Ìgbò àwọn fọwọ́ lẹ́rán wọn wòran ibo lẹ̀ dáhùn ságbà lọ tí ò ní bọ́ lọ́hùn níbo lẹ̀ dáhùn ságbà lọ tí ò ní bọ́ lọ́hùn. ṣèwájú lẹ̀dá ọgbà ní tí ò ní bọ́ lọ́hùn abẹ́rẹ́ lẹ̀dá ọgbà ní tí ò ní bọ́ lọ́hùn. gbogbo ohun tí ó bá mọ̀ dákun máa ṣe lọ ẹnìkan ò ní balùbọ̀sà kó ẹ̀fọ́ ara mi níbo lẹ̀dá ṣàgbà lọ tí ó ní bọ́ lọ́hùn. Nàìjíríà a níwà a ní ẹ̀sìn a máa ní múra ló jẹ́ kí n sọ òwe Haúsá ni mo fi kọ topic Haúsá ló sọ wípé ẹni tó lẹ́sìn tí ò níwà kàmọ́ búrẹ́dì báàbù lẹ́dà ibi mo ti mú jáde nù. ìyẹn la ọ̀rẹ́ mi àfáwà Sanusiu ń lòun fi dá wákà òun wá gbé síbi owó pé ẹni bá lówó tí ó sì níwà kàmọ́ búrẹ́dì báàbù lẹ́dà ẹni bá lẹ́sìn tí ó sì lówó. kàmọ́ búrẹ́dì báàbù lẹ́dà bó pẹ́ títí àsàn lórí ọmọ fàálù. lima yuridu ìtò bá wolúwa lolúwa ó ṣe bó bá wolúwa mi àbẹ̀dá lówó. Àfáà Sanusiu ọlọ́run kó ṣàlékún oríire kí ni tí mo sọ débẹ̀ ni pé búrẹ́dì tí wọ́n yọ jáde tó wà lórí igbá ẹni tí ń tà nínú Harmattan nínú ọyẹ́ búrẹ́dì yẹn ò ní wúlò ẹni tó ṣe búrẹ́dì jáde yóò ṣòfò ohun tó ṣe torí yóò gan ni kò ní ṣe jẹ yóò lé kókókókókókókó ni kò ní ṣe jẹ ẹni tó fẹ́ rà lọ lé kódà bó jùnú búrẹ́dì bó jùnú tíì yóò tó máa hánú ẹ̀ pé ọyẹ́ ti gbẹ búrẹ́dì ẹni tó wá fẹ́ ta gan ò ní rí ta bọ̀rọ̀ nítorí pé kí ni kàmọ́ búrẹ́dì báàbù lẹ́dà ó dàbí búrẹ́dì tí ò ní náílọ̀nù la nínú ọyẹ́ ó ti gan bí àpèjúwe ẹni tó lẹ́sìn tí ò níwà bó ṣe rí nìyẹn kò sẹ́ni tó dáa tán láyé ẹlẹ́sìn gbogbo wa èmi ọ̀dà ìwọ ọ̀dà tí ẹ gbìyànjú díẹ̀ kára yóò tiẹ̀ lè sọ pé wọn náà níwà rẹ̀ díẹ̀. ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا ومنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله Ọlọ́run lọ́nà mẹ́ta náà ni ó padà pín sí àwọn tí wọ́n bá ń ṣe lọ́hùn àwọn alábòsí ó wà nínú wọn àwọn sàbòsí díẹ̀ ṣe rere díẹ̀ yó wà nínú wọn sábìkú bil khairat àwọn tó jẹ́ pé ìwà iṣẹ́ rere wọn pọ̀ wọ́n gba iṣẹ́ rere déwájú Ọlọ́run wọ́n wà nínú wọn o ọ̀nà mẹ́ta tó pín sí náà ọmọ ìyá mi what's the future of this country sórílẹ̀-èdè yìí pẹ̀lú ẹ̀sìn tá a ní tí wọ́n bá ń mú àwọn country tí wọ́n ń ṣe áàjì lórílẹ̀ ayé bẹ́ẹ̀ ni pé number 5 àbí number 3 mà ní Nàìjíríà wà is it that number 3 3rd or 5th position ní Nàìjíríà wà níbi tá à ń ṣe ẹ̀sìn Islam òde tí wọ́n bá ń pè àwọn tí wọ́n ń lọ sí Jerusalem tí wọ́n ń lọ sí Róòmù tí wọ́n ń lọ nígbà tó jẹ́ pé àwọn ará Jerusalem kan ò expect yín Nàìjíríà rípo bẹ́ẹ̀ ni pé number 2nd àbí number 3 Nàìjíríà gbogbo ayé o tí wọ́n bá ń wá tẹ́ ẹ bá dé Brazil tẹ́ ẹ bá dé India tí wọ́n bá ní orílẹ̀-èdè tí wọ́n ti ń ṣe ìṣẹ̀ṣe Nàìjíríà rípo mú o Nàìjíríà tó wá rípo mú yìí là wá níwà á trust ara wa ìkà là ń ṣe fúnra wa Christian ó ṣèkà fún mùsùlùmí mùsùlùmí ó ṣèkà padà ẹlẹ́bọ ó ṣe tiẹ̀ mùsùlùmí ó dá padà fún ìkà là ń ṣe fúnra wa Ọlọ́run wá dà lára wa ibi tí ò bá ti sí wà kò sọ́lọ̀. ńgbà mo kọ pósítà jáde àwọn kan fọ́n jáde bí ọ̀pọ̀lọ́ ní òjò nítorí pé wà wọ́ wọn ò mọ́ wọn lẹ́lẹ́fọ́ o ó ní ho ẹ̀fọ́ òun ò kì í ṣẹ̀fọ́ àkìtàn ta ló sọ fún ẹ pé fọ́ àkìtàn ló ń tà. ńgbà kí ló dé tí wà á ti yín ọ̀ mọ́ kí ló dé tẹ̀ tí ń ròyìn pé àwa ló fẹ́ bá wí ẹ̀sìn ìtẹ̀sìn gbé wá nípò wá kọ́ wa níwà ìwà wa dà lára yín ìwà dà
nínú bẹ́ẹ̀ ṣe ń da gbogbo orí afẹ́fẹ́ rú tẹ́ sọ àwa mùsùlùmí tó ń jàgídíjàgan ìwà dá lára yín àpèjúwe wo lẹ fi lélẹ̀ fẹ́ lẹ́sìn Christian pé ẹ̀sìn àpọ́nlé lẹ́sìn Islam àpèjúwe wo lẹ ṣe fún ọ̀ṣẹbọ tó fi lè mọ̀ pé ẹ̀sìn àlàáfíà lẹ́sìn Islam ṣé bá nàbì ṣe Islam ilẹ̀ yín ṣe yìí ànábì bá àwọn Christian gbé ní Medina ànábì bá àwọn Jew gbé ní Medina ní amul fatahi tí ànábì fẹ́ wọ̀lú ìlú Mẹ́kà padà ẹ wá dúró kà tí wọ́n ṣe fún ẹ wá dúró àwọn mùsùlùmí táwọn ará Mẹ́kà pa ẹ wá dúró àìmọye aburú tí wọ́n ṣe fún ànábì àwọn akẹfẹ̀rí yìí ni ẹ wá fẹ́ pàdé ànábì wọ́n fẹ́ blọọkù wé rẹ̀ wọ́n rí blọọkù lákọ̀ọ́kọ́ ànábì padà kéèyàn ó rìn wá láti Maiduguri sí ìlú Ìbàdàn kó wá dé báńdì kan ní kó padà kò lè wọ̀lú ẹ̀ ànábì ò bínú ó padà ara ìwà rẹ̀ tó wà lára ànábì nù sallallahu alaihi wasallam ọwọ́ àdọ̀dún tó tẹ̀lé ànábì wá wọ̀lú ẹni tá ànábì wá Saad tá ànábì ní kó líìdì fúláàjì àwọn ikọ̀ kan 10,000 lànábì pín wọn sí wọn jẹ́ mẹ́rin ó ní wọ́n gba oríṣiríṣi ọ̀nà wọ̀lú Mẹ́kà àwọn tí Saad wá lead ọwọ́ àpàdé bí ẹni Abu Sufyan lọ pàdé lọ́wọ́ sọ pé adal yawm al-malhama òní ọjọ́ tẹ́jẹ́ ó ṣe bàlà gbogbo ọ̀tá wa láfẹ́ pàtán òní yìí yóò ró fún àwọn ọ̀tá ànábì lọ́wọ́ sáré lọ bá ànábì ọba pàdé ànábì ṣé wọ́n ló sọ fún Saad pé kọ́ máa sọ pé àwa kèfèrí àkàgbá kò lẹ́ni ànábì ní kadhaba Saad irọ́ ni Saad pa mi ò wí bẹ́ẹ̀ fún al-yawm yawm al-marhama ọjọ́ àánú lélẹ́yìí kì í ṣe fún mùsùlùmí nìkan àti fún Christian àtẹlẹ́bọ gbogbo wọn lásàánú lápapọ̀ sallallahu alaihi wasallam àwọn tó wá jẹ́ ọ̀tá ànábì tí wọ́n pa mùsùlùmí jù ànábì wá ní man dakhala bayta abi Saad abi Kubais ó sà kàwọn orúkọ yẹn man dakhala dara abi Sufyan ẹni ó bá wọ ilé Abu Sufyan tó jẹ́ kèfèrí tọ́jọ́ tá mi tó lọ sá síbẹ̀ pé nítorí ká má bàa gbẹ̀san ànábì ló ń tọ̀hún ti dẹni fọkànbalẹ̀ fa wà amínú ní dọ́dọ̀ rẹ̀ ọ̀tá ànábì tó jẹ́ kèfèrí tí ń retí ká ànábì ó wá pé ẹ lọ mú wá kápá ànábì wá lẹ́ni tó bá ti sẹ̀mí o tó bá ti sá lọ lé ọ̀tá mi #1 wàláyé àfilẹ̀ àhọ́nà ọ̀tá mi yẹn ní fọwọ́ kan máa wò. sallallahu alaihi wasallam bá ànábì ṣe ṣẹ̀sìn ni ibo la ti wá gbé tiwa wá ìwà pẹ̀lẹ́sìn la ó fi dájọ́ o ẹ̀sìn pẹ̀lú wa la ó fi dájọ́ tó bá lẹ́sìn tó níwà ó àsán níjọ́mọ́ ìwà pẹ̀lẹ́sìn la ó fi dájọ́. kí ni ọjọ́ iwájú Nàìjíríà pẹ̀lú ẹ̀sìn tá a gbèrú yìí tá a níwà mùsùlùmí ò fẹ́ràn ara wọn ẹlẹ́sìn Christianity ò fẹ́ràn ara wọn àwọn ẹlẹ́bọ gan ò fẹ́ràn ara wọn tí wọ́n bá fẹ́ bá àwọn ẹlẹ́sìn mi jà lérò pé fẹ́ bẹ láàrin tiwọn náà àwọn náà ń kéta ara wọn náà. Allah kí ló dé sílẹ̀ Yorùbá nìkan ní bẹ ni sí Nàìjíríà nìkan ní bẹ ni ẹ lọ wo fíìmù tán máa ń ṣe ní kọ́ńtì kọ̀ọ̀kan òun ló máa ń sọrú wà tó wà lọ́wọ́ kọ́ńtì kọ̀ọ̀kan ẹ lọ àwọn fíìmù tí máa ń sábà ti àwọn Indonesia nǹkan kan wá àwọn kọ́ńtẹ́ǹtì tí a máa ń jù sórí íńtánẹ́ẹ̀tì ẹ rí i pé ìkà lọ́pọ̀ láàrin wọn bí kẹ́nìkan jókòó lórí igi kẹ́nìkan dọ́gbọ́n rẹ̀ gímọ̀ lẹ́sẹ̀ kó sì rénú omi bí kẹ́nìkan ó jí nǹkan ẹnìkan gbé irú wà tí ń bẹ lọ́wọ́ wọn ni wọ́n fi ń ṣe fíìmù yẹn. Allah. ẹ lọ wo fíìmù àwọn Chinese kọ́ńtẹ́ǹtì Chinese ẹ máa rí nǹkan tó jọmọ́ manufacturing kọ́ńtẹ́ǹtì ni wọ́n ń ṣe o ẹ máa rí bí wọ́n ṣe ń develop robot ẹ máa rí bí wọ́n ṣe ń plan láti fò lọ sínú òṣùpá ẹ máa rí tó jọ mọ́ agriculture ẹ máa rí tó jọ mọ́ technology tẹ́ bá lọ sí fíìmù Amẹ́ríkà ẹ lọ wo àwọn fíìmù Amẹ́ríkà ẹ máa rí tó jọ mọ́ war film èyí tó popular lu wọn nìyẹn ẹ máa rí tó jọ mọ́ intelligent nínú fíìmù wọn ẹ máa rí nǹkan tó jọ mọ́ technology nínú fíìmù wọn t'Amẹ́ríkà nù tẹ́ bá dé India ẹ máa rí fíìmù tó jọ mọ́ love ẹ máa rí fíìmù tó jọ mọ́ space bí wọ́n ṣe ń lọ òkè sánmà technology yóò máa hàn nínú ẹ̀ ẹ máa wá rí àwọn òrìṣà wọn náà wọ́n tó máa gbé wọlé díẹ̀díẹ̀ ètò popular báwọn ṣe ń ronú nílùú wọn ní fíìmù wọn ti fi wọ́n hàn yẹn
tẹ́ bá dé Nàìjíríà content creator ńlọ wá pọ̀ jù àìmọye graduate 70% graduate ló ti di content creator nítorí kó lè bá pull crowd wọn mọ wá búra wọn mọ yẹ̀yẹ́ ara wọn ẹ rí a young lady tí ó padà bímọ tí ó padà lọ́kọ tó náà máa kọrin yansi na yansi o búrẹ́sì na búrẹ́sì o bí ṣe ń gbáyà òkè ní ọmọ ẹgbẹ́ dìítà ó ní 1 million follower lórí craziness lórí wèrè lórí ìwà wèrè tí ò wá future forílẹ̀-èdè yìí youth Nigeria nìyẹn youth Nigeria ni ó ṣe fíìmù tí ó mọ̀ ṣe ritualist youth Nigeria ni ó ṣe fíìmù tẹ́ mọ̀ rí tó jọmọ́ drug wọn mú gbó kékeré làwọn wèrè ọ̀dọ́ tí ń bẹ tí kìíní yóò bá stop many wèrè dey come àwọn tí wọ́n ń wógun owó kiri àwọn tí ó ya wèrè lọ́pọ̀ nínú wọn àwọn tí ń fagbó kiri títí yá àwọn tí ó ya wèrè káyìn lọ́pọ̀ nínú wọn kọ́lọ̀ mọ́ jẹ́ kan ya wèrè kí ni tí mo sọ débẹ̀ kí ni future Nigeria tẹ́ bá wọrí internet ọmọ tí ò tí jọmọ ọdún 10 lọ òun ló mú microphone yọmọ sí báyìí oh my God lọ́mọ ọdún 9 lẹ́tí ń fi kọ́ máa preach pastor lé lọ́wọ́ ẹ wá ní rí kírú ọmọ yẹn kó ṣe nǹkan kan tí ó jọmọ future rẹ̀ ju pé n ti ń pariwo yẹn lọ ẹ lọ sí Saudi Arabia ẹ lọ wo àwọn ọ̀dọ́ Saudi Arabia lásìkò yìí ẹ rí wọn lórí technology ẹ mọ ìlú tí wọ́n ń pè ní Niyom tí Saudi ṣe lọ́wọ́ ni ìlú tí ó dáa jù ní gbogbo ayé àwọn ọ̀dọ́ Saudi Arabia wọ́n ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n ń browse nípa ìlú wọn bí ìlú wọn ó ṣe great wọ́n ń bẹ lórí agriculture wọ́n ń bẹ lórí mining wọ́n ń bẹ káàkiri despite the fact wọ́n dúró pàwọ́lá ní Kaaba ó gbà wálẹ̀ rárá àwọn ń plan pé ó tiẹ̀ ṣeéṣe lọ́jọ́ kan ká tiẹ̀ sọ pé ẹnìkan kọ́ mọ̀ sí hajj mọ́ tọ́lá Nábì ti sọ pé ìgbà kan ń bọ̀ tí hajj ó stop kó tó dìgbà yẹn ẹjẹ́ á gbé ọ̀rọ̀ hajj àti umura sẹ́gbẹ́ kan ẹjẹ́ á wá IGR source of income míì fún lu wa ká lè dá ayé gbé láìsí ọ̀rọ̀ hajj ń bẹ̀ wọ́n ti ṣe wọ́n dẹ̀ ń succeed ibẹ̀ ni Nàìjíríà ti dúró lórí pé ẹ̀sìn nìkan ni ó gbé wa sókè níjọ́ tá a ti ń pariwo ẹ̀sìn nìkan á fi wà kún kò sí tó burú kọ́mọ mùsùlùmí ó há Kùránì sórí fákàrù tó ga ni pride tó ga ni kọ́mọ mùsùlùmí ó há Kùránì sórí láti kékeré bẹ̀tẹ̀ ọ̀dà ká plan future rẹ̀ kí Kùránì yọ máa ṣiṣẹ́ lọ pẹ̀lú tí ó bá ṣe bọ́ bá dé Saudi Arabia ẹni tó jẹ́ engineer ó há Kùránì sórí ẹni tó jẹ́ pilot gbogbo Kùránì ń bẹ lórí ẹ̀ ẹni tó jẹ́ tí ń bẹ nípò ìjọba gbogbo Kùránì ń bẹ lórí ẹ̀ ẹ bá wá wo fíìmù Nàìjíríà ẹ máa wá rí àwọn ọ̀dọ́kùnrin gbogbo kọ́ńtẹ́ǹtì wọn tí ó púlù crowd jù kán bóbìnrin lò pọ̀ kán tilẹ̀kùn kán kọrin gogogongo kán sì lera wọn wọnú yàrá wọn ní kankan lọ́pọlọ empty brain gogogongo ó sì wá dípẹ́ lera yín wọnú yàrá ọ̀tọ̀ tún ní tàwọn make it real obìnrin sùn lẹ̀ ọ̀la tán ọkùnrin sùn lé lórí ẹ̀dá sọ́bù ẹ̀ ń pẹ́ make it real obìnrin yẹn ó sì padà lọ́kọ kí ni future rẹ̀ àtọkùnrin àtobìnrin wọn ní nǹkan kan tí wọ́n plan fún future ìjọba nìkan là ń blame àwa gángan ò blame ara wa pé kí n la program ara wa fún tẹ̀rìjú náà jata. wàlá mutasilu kí masalika iná sẹ́fìnà tàlà tẹ́jìrì àlàlẹ́ yabase iná sẹ́fìnà tàlà tẹ́jìrì àlàlẹ́ yabase. mùsùlùmí àfáà tó lọ lù wọ́n jìbìtì ní Saudi Arabia ọwọ́ àròpọ̀ lè mórí bọ́ ó dé gbogbo ẹni tó kù ló ń pè ń kèfèrí èyí tí wọ́n lọ ṣe wọ́n sọ fún ọ pé lè lọ́jà wọ́n sọ fún ọ pé o lè gidi amúrọ̀bà mi fẹ́ pè ní amúrọ̀bà ẹ jẹ́ ń pè bá ṣe pè ń lókà kó lè dùn amúrọ̀bà ni ọ́ ọlọ́jà Saudi ló lè ó gbowó wọn ní ó fi kọ́ mọ́sálásí 4 ọkọ̀ kan ọkọ̀ tìláàbọ̀ ìyókù bó ṣe ń kọ́ sùkú ló ń dà sẹ́nu ọ̀nà jẹ́ ló ń dé ẹgbọ́n náà kí ló dé tá gbogbo ẹ̀yin ẹ wá fowó ran àwọn èèyàn lọ́wọ́ kí ló dé tí ò sí wà ń bẹ̀ fún yín mọ́ ẹ wá fowó ran àwọn èèyàn lọ́wọ́ ẹ sì ń lu àwọn èèyàn jìbìtì ẹ wá lérò pé bọ̀ níwájú Ọlọ́run ọ̀nà bó lẹ fẹ́ gbé gbà. ya qaumana ma
muslimin ma akadanu maru bil muslimin. Èpè ojoojúmọ́ ẹ̀sìn wo ló gbé pè wá? Ya qaumana. Kò tiẹ̀ wá sí respect. Ẹ ti ju mọ́ra ìwà rere ẹ ti sọ́nù kúrò lára ẹ̀sìn. Ya qaumana. Ẹ ti wá believe pé téèyàn bá ti lo jìlìbáàbù ó ti dẹni ire. Ẹ ráwọn tí ń lo jìlìbáàbù tí wọ́n fi ń commit ni. Allah. Ó pọ̀ bó ṣe ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wa ló ń ṣẹlẹ̀ láwọn ilẹ̀ Lárúbáwá náà. Aṣọ ẹni ire aṣọ àpọ́nlé laṣọ jìlìbáàbù. Àmọ́ àwọn ọ̀daràn kan ti ń jí wọ̀. Ìgbésẹ̀ wo la gbé láti check irú àwọn ọ̀daràn yìí? Ẹ lọ sí Abuja, mi ní dárúkọ street, ẹ lọ sí Kano, ẹ ra àwọn obìnrin lẹ́sẹ̀ títì tí wọ́n lo jìlìbáàbù, ẹ rò pé nire ni wọ́n ni, ọkùnrin ó kì í ṣẹlẹ́hà, ó jí aṣọ yẹn wọ̀ ni. Allah. Obìnrin kan ò ní gbàṣọ ẹ̀há kọ́mọ wa lọ fi wọ ọ̀daràn bẹ́ẹ̀ tó rásọ bẹ̀rù Ọlọ́run ni. Allah. Aṣọ téèyàn wọ̀ téèyàn fi sórí ire ni. Tẹ̀ríjú náà jáàtà. Wala mutasiluke masalika. Kí ló dé tí ìwà sọnù lára ẹ̀sìn wa? Ìwà sọnù pátá. Inna safinata la tajri ala al-yabasi. China, wọ́n ti wà ní 35 years ahead other countries. Tí Nàìjíríà bá lé wọn 50 ọdún lónìí bóyá la lè bá China. Ayé kan náà yìí la sì jọ wà. Àwọn ti báyé débi pé tó o bá fẹ́ ra gúgúrú, ẹni tí ó deliver gúgúrú fún ọ yóò kíní yẹn wọ́n ti ṣe bí ẹyẹ, tó bá ti tẹ bọ́tìn báyìí kíní yẹn ó gbé fò yóò sì láǹdì lẹ́nu ọ̀nà rẹ̀. China ti báyé débi pé tọmọ rẹ̀ bá lọ school tí bá ń bọ̀ sitting room ẹ̀ náà ló jókòó sí, gbogbo sitting room ló ní kòtò lábẹ́, train ó gbà bẹ́ẹ̀ sitting room, tó bá ti dọ́dọ̀ rẹ̀ cover orí sitting room rẹ̀ ó sì, ọmọ rẹ̀ ó jáde bọ́ sínú room, ó sì kí ọmọ rẹ̀ káàbọ̀, ibi ó tún cover padà, train ń lọ lábẹ́ ẹ̀sìn ní gbariwo kan. Allah. Àwọn tí wọ́n ti di robotic life. Majority iṣẹ́ tó le ìrìn lókù tí ń ṣe. Níbi ẹ̀yin tilẹ̀ Yorùbá táyìn ti gbọ́kànlé ewé dúdú ní ìsàwọ̀ ewé dúdú, ewé funfun ní ìsàwọ̀ ewé tuntun. Àwọn ti lọ ṣe robotic machine tí ó máa jagun. Wọ́n ṣe ó dúró bí ẹṣin ló ṣe dúró. Wọ́n wá tò bọ́ sẹ́yìn rẹ̀. Wọ́n wá tò ní sáfù pé ẹni ogun tó bá dé sójà àtàwọn ò ní lo ogun mọ́ ní tí ọmọ lógun ni. Ẹ wá fèsì ẹ̀tẹ́ bá tó. Àwọn ti bá ọ̀rọ̀ ogun, wọ́n ti bá dé lẹ́fù kan, agriculture wọ́n bá dé lẹ́fù kan. Amẹ́ríkà ò lè halẹ̀, tí bá halẹ̀ mọ́ gbogbo ayé kò lè halẹ̀ mọ́ China. Tọrọjọ́ iwájú ayé China ló kù ti ń lọ. Àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà, àwa ń bẹ ń bi táwọn pásítọ̀ ti di àwọn èèyàn mọ́lẹ̀ ní church. Àwọn youth orílẹ̀-èdè yìí tí wọ́n á wúlò fún ọjọ́ iwájú láti lè jẹ́ ká wà productive. Wọ́n ti dè wọ́n mọ́lẹ̀ lórúkọ miracle. Wọ́n ti jẹ́ ká believe pé bó bá ṣàdúrà, your miracle is coming. You will soon see your own miracle. Your miracle is coming. Lójú kan náà, ta ni Jésù dè mọ́lẹ̀ bẹ́ẹ̀ tí ń promise ẹ̀ ní miracle? Ẹ dárúkọ onítọ̀hún. Ẹ dárúkọ onítọ̀hún. Àwọn tí wọ́n tẹ̀lé Jésù nígbà ayé ẹ̀, wọ́n ló ń kà náà. Jésù gangan oníṣẹ́ tiẹ̀ tí ń ṣe Nàjàrú ni, he was a carpenter. Kó tó di pó bẹ̀rẹ̀ sí jíṣẹ́ Ọlọ́run. Owó tẹ̀ fi ra aircraft káàkiri yìí, private aircraft, ẹ ta bàálù yìí, àwọn tẹ̀ dè mọ́lẹ̀ yìí, ẹ fi empower wọn. Ẹ̀yin àfáà, Ọlọ́run ló mọ iye ẹni tó dè àwọn ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ pẹ̀lú chain lẹ́sẹ̀ lábẹ́lé. Lórúkọ pé wọ́n lé ọmọ líle ni wọ́n. Gbogbo àwọn tẹ̀ dè mọ́lẹ̀ yìí, ẹ ṣe fi wọ́n roko. Kán roko kán produce oúnjẹ fún ìlú. Bó bá burú ẹjọ́ burú sórí pé ń bọ̀ bá roko tó ṣe wàhálà tó làágùn orí ẹ̀ ó pè. Ẹ ká dè wọ́n mójú kan náà, ẹlòmíì lo ọdún méjì lórí ìdè tí life and waste away. Every second ló ń kàǹtì nínú ayé wa. Ẹ̀yin aláwo, Ọlọ́run ló mọ iye ẹni tẹ́ dè mọ́lẹ̀ lórí pé ọmọ omi ni, ọmọ ẹyẹ ni, ọmọ kìíní kan ni, àwọn idea tí ò lè bá next generation mu. Tẹ̀ríjú náà já ta. Wala mutasiluke masalika. Inna safinata la tajri ala al-yabasi. Inna safinata la tajri ala al-yabasi. Mi rí ẹ̀sìn kan tí ò gbé ìwà rù. Gbogbo ẹ̀sìn ní preach mọ́ra.
kí ló dé tó bá ti wá dípa sọ fẹ́yìn pé ẹ fi wà kẹ́sìn lẹ́wà ya wèrè kalẹ̀ bẹ́ẹ̀ bá ń dẹ́rùbà gbogbo èèyàn sákẹ́ ó gba góòlù jẹ́ níta ilé dẹ́rùbà gbogbo ń téèyàn fi jagun ayé gbogbo ẹ̀ lọ́lọ́run fún mi pé gbogbo ẹ̀ lọ́lọ́run fún mi pé bàbá wa Ìmáàmù Ansarudeen ní Ẹdẹ mo gbọ́ ń tẹ́ wí ọmọ ìyá mi nílò òbú àti dọ́mọ ìyá o ntí bàbá wa àgbà tó ṣaláìsí fẹ́ bàbá wa Imam Ansarudeen wọ́n sọ èmi ni mi ráyè débẹ̀ títí tọ́lọ́jọ́ fi dé àmọ́ bàbá wa Imam Ansarudeen ẹ̀gbọ́n àfáà mi ni tí wọ́n kọ́ mi ní yunifásitì Dr. Adékílékún Tìjání àfáà mi ni wọ́n ẹ̀gbọ́n wọn ló pè mí pé ó tó gẹ́ kò sọ̀rọ̀ lórí ìyẹn mọ́ àfẹnitọ́ bá tún fa wàhálà fúnra ẹ̀ lókù torẹ́rù òbodò ẹni tí ó wodò lómi ní nǹkan àmọ́ lórí ìyẹn kò sí ní tó jọmọ́ àfáà mi ti bá mi sọ̀rọ̀ mo ti gbọ́ ọmọ ìyá lájọ jẹ́ báyìí ọmọ ìyá ńlájọ ṣe tẹ̀ríjú náà já ta. wọlé mú tẹ̀sí lókè màsálíkà iná sẹ́fì iná tàlà tẹ́jìrì àlàníyà bàṣẹ iná sẹ́fì iná tàlà tẹ́jìrì àlàníyà bàṣẹ. bàbá wa àgbà nílò bú tí wọ́n padà sọ́dọ̀ Ọlọ́run bá ń gbàbọ́ wọn ẹni rere ni bàbá Ọlọ́run bá ń foríjì wọn já pàdé wọn lálìjánnà wàláhì nínú àgbàlagbà tí mo admire ni wọ́n jẹ́ wọ́n tún wá sọ jáde pé àwọn ọmọ mi méjèèjì mi ìfẹ́ kan jà mọ́ wọ́n sì wí bẹ́ẹ̀ kan tó lọ kódà bó jẹ́ pé mi yọjú síbẹ̀ nítorí ìdìtọ̀pọ̀ àmọ́ ó ti tán nìyẹn amẹ́rù òbodò ita baton le so pe de in unditon undina wa in zidton zidna ameru obodo amaja titan ìjà titan gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ forí gbà nǹkan mi mo ti ṣe sùúrù lórí ọ̀rọ̀ wọn o tẹ̀ríjú náà já ta wala mutasiluki masalika inna safinata la tajri ala liyabasi inna safinata la tajri ala liyabasi. àwa tá a jẹ́ ẹlẹ́sìn nítorí yẹ ká máa jà fún gan àjà fún ó yẹ ká pawọ́pọ̀ ká bá àwọn olóṣèlú yìí jà ní wọ́n ti bà ayé Nàìjíríà tán pátápátá wọ́n bàjẹ́ yányán tí ó kù síbi kan ìnira yìí pọ̀ fọmọ orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ pé ẹ̀sìn ló easy láti control ọpọlọ wa tí wọ́n bá ti set mùsùlùmí against the Christian against the traditionalist ìsìn ìjọba ọ̀rọ̀ náà lọ àpawọ́pọ̀ ká fèsì àwọn tí wọ́n bà ayé wa jẹ́ kí ló kàn ọ́ pẹ̀lú pé Tinubu jẹ́ mùsùlùmí àbí ó jẹ́ lẹ́sìn Christianity kí ló kàn mí pẹ̀lú pé Ṣèyí Mákindé jẹ́ Christian àbọ̀ jẹ́ mùsùlùmí sẹ́yìn ní sẹ́ta gbé fún wọn kí ló kàn ọ́ pẹ̀lú Sanwó-Olú jẹ́ Christian iṣẹ́ tá a gbé fún ǹjọ́ ṣe ǹjẹ́ ó gbàjọ́ tí ó gba ìdájọ́ lé lórí iwájú Ọlọ́run àmọ́ ká máa wò pé mùsùlùmí ọmọ ìyá wa ní ẹ̀fílẹ̀ Ọlọ́run ni a mọ̀ kúrẹ́rì rẹ̀ àmọ́ ń jọ ẹlẹ́sìn mi ìbá débẹ̀ ẹ pariwo ìwà àbùsí nìyẹn o kájọ pawọ́pọ̀ àwọn olóṣèlú ti sọ wá di ajá gbogbo àwọn tí wọ́n kówó ìlú jẹ wàláì kò sí kankan nínú wọn tí ò ṣẹlẹ́sìn mùsùlùmí inú wọn ń pò yí Saudi ṣeré Christian inú wọn ìdámẹ́wàá rẹ̀ ọ̀járí oníṣẹ̀ṣẹ̀ inú wọn bí ṣe ń gbowó lọ bí tí wọ́n ti ń sòrìṣà ní ń gbowó lọ bí tí wọ́n owó wa tẹ́ tí wọ́n jí kó náà ni ẹnu wa ò kò ẹ̀sìn ni a fi ń divide wa tribalism ò divide wa tó ẹ̀sìn ó dijọ́ tá a bá tó cooperate pé ó tó gẹ́ ibi ẹ̀bá yé Nàìjíríà jẹ́dẹ̀ yìí ó tó gẹ́ ẹ jẹ́ á fi wà kẹ́sìn ẹ jẹ́ ká wà proud of pé oníwà ni wá ní gbogbo àgbáyé bí Saudi Arabia bí wọ́n ṣe mọ̀ pé mùsùlùmí lọ́pọ̀ jù Nàìjíríà yẹn Saudi ò trust Nàìjíríà láti kọjá bọ́dà wọn torí wọ́n mọ̀ pé sìn lá ní àníwá tí Saudi bá ń ṣe teftiz tí wọ́n bá ń search gbogbo ẹni tó fẹ́ wọ̀lú wọn tí wọ́n ń lò ṣẹ́jú méjì lórí wọn tọmọ Nàìjíríà bá dé Saudi ó wá gbé jákẹ́ẹ̀tì pé iṣẹ́ wa bẹ̀rẹ̀ báyìí ọmọ Nàìjíríà náà dé ọyẹ tó ń kọ̀ọ̀kan majority ọmọ Nàìjíríà ni wọ́n máa mú lọ bí tí wọ́n ti máa yẹ fún yẹ̀dọ́ ẹ̀ wò wọ́n ní ọ̀káwókè báyìí kí ni wọ́n máa yí ọ̀pọ̀ fírí gbogbo fún àtẹ̀dọ̀ rẹ ní tí ń wò
wọ́n trust Nigeria ní Saudi Arabia bẹ́ẹ̀ bá dé Israel wọ́n trust Nigeria tó jẹ́ Christian kí ló fà á níwà ni bẹ́ẹ̀ bá dé Brazil bẹ́ẹ̀ dé India wọ́n trust Nigeria tó jẹ́ traditionalist ṣe bẹ́ẹ̀ sìn tá a gbèrú náà nìyẹn nígbà tá a fi wà pín wọn lè trust wa àwa gan ṣe kà fúnra wa ká tó wá sọ pé tìlú mi tẹ̀ríjú náà já ta. wàlá mú tẹ̀sí lókè màsálẹ̀ ká. àwọn ọ̀dọ́ Nàìjíríà wọ́n pín sórí sí méjì àwọn tó rí wọn pé nínú ọmọ Nàìjíríà wọ́n ti jápa àwọn díẹ̀ tó kù torí wọn pé wọ́n ń bẹ lórí yahoo lórílẹ̀‐èdè yìí kí wà ní future wa àwọn tí wọ́n ti jápa wọ́n ti lọ 70% ẹni tó jápa ló lè mọ́ padà sí Nàìjíríà mọ́ bóun padà àwọn ọmọ tó bí sọ̀hún kí ló fẹ́ wá sí Nàìjíríà kí ló fẹ́ wá ṣe lórílẹ̀‐èdè tí gbogbo ẹ̀ ń dàrú mọ́ra wọn tẹ̀ríjú náà já ta. wàlá mú tẹ̀sí lókè màsálẹ̀ ká. iná sẹ́fìnà tàlá tẹ́jìrì àlàlẹ́ yabasẹ́. iná sẹ́fìnà tàlá tẹ́jìrì àlàlẹ́ yabasẹ́. tẹ́ bá rí yàn tẹ́sìn rẹ̀ bá le jù ọ̀kan nù nǹkan mẹ́ta ni nínú kó jẹ́ pé ààbọ̀ ẹ̀kọ́ ló kọ́ ààbọ̀ ẹ̀kọ́ bí ìgbà téèyàn gbé ààfo omi sínú bọ́kẹ̀tì ni yóò máa fi ẹni tó ní ni. ìkejì owó ni ń wá olè ní 419 ní Khalif Turov be different so that you be recognized ṣe tiẹ̀ níyànà ọ̀tọ̀ káwọn yóò lè pè ọ́ ní nǹkan ní bákiri yóò kàn ṣàdédé gbé mọ́dẹ́ẹ̀lì kan dé yóò sì kún láró ní gbogbo yẹn náà bá máa tẹ̀lé àti tún rí wòlíì kan ó ti dé o eléyìí máa tá a lẹ́ni mímọ́ nù gbogbo wa tá a lè yan re ọba tó dá wa sọ pé ẹlẹ́ṣẹ̀ ní gbogbo wa kí ló dé tí wọ́n ń kọ̀ndẹ́mù gbogbo èèyàn kí ló dé tí wọ́n ń ṣépè fún gbogbo èèyàn tẹnìkan ló dé yẹn wọ́n fẹ́ fi náà tẹ̀ lára tiẹ̀ náà kọ́ níjọ́ tí wọ́n ń sìnkú àwọn kan òun fi wọ́n ṣẹ̀sìn níjọ́ tọ́kàn òun yẹrí níbo ni wọ́n ti ń ṣerú ẹ̀ baba mi àgbà Fadilatu Sheikh baba wa Mudiru Markaz Hafidhahullah ẹ̀wọ̀n tí wọ́n fojú baba yìí rí ẹ̀wọ̀ sí tí wọ́n fira wọn sí láìsí baba Mudiru Markaz baba Mudiru náà ni tó ń bẹ láyé yìí innama nu'akhiruhum li yawmin tashkhasu fihi al-absar gbogbo ẹni tí ó tètè jápa nígbà yẹn ó kálukú náà ọ̀rọ̀ abọ́ tiẹ̀ tẹ̀ríjú náà já ta. wàlá mú tẹ̀sí lókè màsálẹ̀ ká. nǹkan mẹ́ta ni nínú kó jẹ́ aláàbọ̀ ẹ̀kọ́ nínú kó jẹ́ olè tí ń wá owó ìkẹta nínú kó jẹ́ ní tí ọ̀làjú ọ̀làkì civilization kò rìn káàkiri ayé kó mọ̀ bọ́lọ̀ ń ṣe sí ayé ọba tó dá ayé pẹ̀lú oríṣiríṣi ẹ̀kọ́ ní nílùú kọ̀ọ̀kan ìwọ wà ní Nàìjíríà oní mùsùlùmí tó rorò oníyọ̀wọ̀ náà mùsùlùmí tó dirun bí àwọn ẹranko tí wọn kọ́ta yẹn oníyọ̀wọ̀ náà àwọn ọ̀ràn kan bẹ tó jẹ́ pọ́kùnrin tí wọ́n ní dirun obìnrin tí wọ́n kì í dirun obìnrin tí wọ́n gẹrun tí wọ́n mọ́lẹ̀ ni bá a ṣe dá àwọn nìyẹn ọ̀pọ̀ nǹkan pọ̀ ní Al-Qur'an tó yẹ ká mójútó mo ka kíní kan nínú research mo rí pé ìgbẹ̀yìn ayé tí ànábì wí ní ṣẹlẹ̀ bọ̀ yìí nínú àwọn alamatu sáà tó jẹ́ ti sugurọ̀ oníkìlátù rijal ànábì ní tó bá dòpin ayé ọkùnrin ò ní tó nǹkan mọ́ mo wá ka research kan tó ní ayé ò lè lo 1 million ọdún mọ́ tí ó fi parẹ́ kí ni ó pa ayé rẹ̀ ó ní on daily basis ní Y chromosome ló ń dínkù ọkùnrin tí ń wáyé tí ń dínkù jù ojoojúmọ́ lọkùnrin ń dínkù ìgbà kan bọ̀ tí gbogbo ẹni ó bá bímọ ò ní bí ọkùnrin mọ́ tó jẹ́ pé kìkì obìnrin ni tó bá ti jẹ́ kìkì obìnrin ni ń wáyé ayé ó parẹ́ kò sí ní tí ó sustain ayé mọ́ ànábì dẹ̀ ti sọ tipẹ́tipẹ́ ànábì tó ní mùjísà tó ju mùjísà lọ sallallahu alaihi wasallam ànábì tó lẹ́kọ̀ọ́ ju gbogbo professor ayé lọ ànábì tó gba Kùránì wá tí gbogbo ayé ń dídà dídò lórí ẹ̀ tí wọn ò tí ì mọ̀ túmọ̀ ẹ̀ tán dò ní àárọ̀ sallallahu alaihi wasallam ọmọ ìyá mi nítorí kọjọ́ ọmọ lọ ẹ wojọ́ tí ànábì rán kí lorúkọ ẹ̀ tọ́lọ̀ rán lọ sọ́dọ̀ Najas Jafar bun Abu Talib wọ́n persecute mùsùlùmí nílùú Maka
Ànábì wa ẹ̀yin ẹlẹ́sìn Christianity mo fẹ́ kẹ́ gbọ́ ibi báyìí kí ló sọ wá dọ̀tá ara wa ẹ má jẹ́ àdọ̀tá ẹsẹ̀ sin tiyín lọ́tọ̀ káwa náà ò sì tiwa lọ́tọ̀ but when it's come to relationship ẹ jẹ́ kí humanity ẹ jẹ́ kó lead wa ẹ jẹ́ kó lead wa into victory ilé àfi lè fèsì àwọn olóṣèlú tí wọ́n fẹ́ báyé gbogbo ọmọ Nàìjíríà jẹ́ yìí Jáfàrù wá dọ́dọ̀ ọba Abyssinia wá bi léèrè kíni ẹ ti kú ọba Abyssinia ó wá bi léèrè ó ní kí l'Ànábì yín kí ló fi rán ẹ kí l'Ànábì yín mú wá Jáfàrù wá bẹ̀rẹ̀ sí ní kà lọ́tùn lósì Jáfàrù ní Ànábì níta Ànábì mú wá fún wa ó yá ká jáde ká díẹ̀ ńbẹ̀. Fada'ana ila Allahi linuwahidahu wa na'budahu. Ànábì pè wá pé ká mọ Ọlọ́run lọ́kan ká sì máa sin Ọlọ́run náà. Wa nakhla ma kunna na'budu nahnu wa aba'una. Gbogbo nǹkan táwọn bàbá wa ń sìn látẹ̀yìnwá Ànábì ní ká pa á tì. Wa amarna bi sidqil hadith. Ẹ̀sìn ńlọ́kọ́kọ́ mú wa wa amarna bi sidqil hadith. Ànábì ń pa wá láṣẹ ká máa sòdodo ká máa parọ́ ìwànú that is moral. Ànábì ní ká ní trust káwọn ká máa jàǹbá èèyàn káwọn èèyàn fọkàn tán wá tán bá lè jàǹbá àwọn. Wasilati rahim. Ànábì ní ká máa ro ẹbí pọ̀ ká máa jákun ẹbí ká máa ṣàbúrú sẹ́bí. Wa husnul jawab. Ká ṣe dáadáa fún gbogbo neighbor wa níta Ànábì mú wá rèé o ìyọba Nigas. Tẹ̀síwájú ká jìnnà sí gbogbo ntọ́lọ̀ ń pè ní haram. Wa nahana 'anil fawahishi wa qawli. Ànábì ó forbidden wa níbi ọ̀rọ̀ bú ká sọ̀rọ̀ bú síyàn kí ló ń tọ̀ wọ́n fi bàjẹ́ ká má parọ́ mọ́yàn ká má jẹ owó ọmọ òrukàn. Àwa ka gbogbo ẹ̀ lọ bẹ́ẹ̀. Nǹkan méjì ni Jáfàr bùnà Abi Talib lójú ayé Ànábì ni Ànábì lọ́ràn o. Ìwọ ni kò lead àwọn èèyàn 90 yìí lọ sí ọ̀dọ̀ ọba Abyssinia tó jẹ́ lẹ́sìn Christianity. Kó gbà wá sílẹ̀ kẹ́yìn fara pamọ́ sọ́dọ̀ ẹ̀. Ọba yẹn wá rí pé ẹ̀sìn àti wà ńlá Ànábì yìí gbé dání. Sallallahu alayhi wa sallam. Ó sọ tẹ̀sìn, ó sọ ti moral. Ó wá ní ó dáa. Kí l'Ànábì yín sọ nípa Jesus? Kò béèrè pé kí l'Ànábì yín sọ nípa Christianity. Ó ní kí l'Ànábì yín sọ nípa Isa ibn Maryam, kí ló sọ nípa Jesus. Jáfàr wá lọ́nu Quran. Ó ní Quran náà ni constitution wa. Ntí ń bẹ nu Quran ni màá fi sọ ntọ́lọ́hun sọ nípa Jésù fún rí ọba Najas. Tóra àwọn Mẹ́kà wọ́n ti lọ ṣàbòsí ká tó débẹ̀ pé ká lé wọn dànù. Ọba yìí wá ní ọya sọ díẹ̀ fún mi nu Quran ní tó sọ nípa Jesus. Ọba bọ́ sínú Suratu Maryam ló wá sọ wípé. Wadhkur fil kitabi Maryama idhin tabadat min rántí ìtàn Maryam nígbà tó farasin kú lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀. Down فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا. Ibẹ̀ làwọn Ọlọ́run ti rán ẹ̀mí sí pé kàmí fẹ́ sí lára kó dé nìyàn. فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن. فتمثل لها بشرا سويا lẹ́yìn ìgbà tẹ́mi wọnú ara ẹ̀ tán ó wá ń lérò wípé abára yẹn bóyá èṣù ni bóyá èṣù ló gbé picture dáadáa wọ̀ ló fẹ́ wá wọnú ara òun. Qala inni a'udhu bika min rahmani in kunta taqiya. Tó bá jẹ́ pé wọ́n lọ sọ̀kùnkùn sẹ́sìn jẹ́ ni yóò dé ń parí ayé mo bẹ̀ lọ́hùn kọ́ mọ́ lè fàbúrú ṣe mí. Qala innama ana rasulu rabbika. Ó wá dá lóhùn Maryam tó bí tí ó bí Jésù òjíṣẹ́ Ọlọ́run ni mí Ọlọ́run ní kí n wá fún ọ ní ìròyìn pé ó bímọ. Tẹ̀síwájú. Qalat anna yakunu li gulamun Ó wá ní báwo ni mo ṣe fẹ́ bímọ? Ọkùnrin ọba mi lò pọ̀ mi ò lóyún nínú. Mi ò kí ń so ní ṣìnà. Tẹ̀síwájú. Qala kadhalika qala rabbuka. Bọ́lá ń ṣe ní kí n wí fún ọ nu láti fún ọ lọ́mọ
jẹ́ pọ́kùnrin bẹ́ẹ̀ lò ولنجعله آية mo fẹ́ للناس Ọlọ́run ni mo fẹ́ fi ọmọ ورحمة yẹn mo fẹ́ fi ṣe àmì fún àwọn tí ń bọ̀ láyé ni. وكان أمرا مقضيا. It's a forgone issue, done and dusted. Ìtọ́lọ́run ti ṣe kọjá ni. فحملته فانتبذت به Lọ́ba lóyún. مكانا قصيا. Lọ́ba lọ fira ẹ̀ sí seclusion kan. فجاء المخاض إلى جذع النخلة. Ebi bá dé ńlọ́ba lọ síbi igi dàbídùn tó ti gbẹ tí ò ní nǹkan kan lórí. قالت يا ليتني مت قبل هذا. Ó ní ìtìjú leléyìí kí n gbóyún wọ̀lú láì mẹ́ni tó fún mi lóyún ebi ló tún dé yìí ta ni ó fún mi lóúnjẹ kí ló dé tí n ti kú kó tó di ọjọ́ ìtìjú yìí kí n ti jẹ́ ní ìgbàgbé. فناداها من تحتها ألا Lọ́ba gbọ́ gbólóhùn تحزني. gbólóhùn yẹn ń sọ fún pé Allah ta'azani Mary tó bí Jésù Allah ta'azani má bànújẹ́. قد جعل ربك تحتك تحتك سريا. A ti fi tó jẹ síbi abẹ́ ẹsẹ̀ rẹ̀ tẹ̀síwájú. وأوصي إليك بجذع النخلة. Igi dàbídùn tó ti gbẹ yẹn ìwọ gbà mú báyìí. تساقط Ṣéèkì ẹ̀ عليك رطبا yóò wu igi. جنيا. Èso bẹ̀rẹ̀ sí ní jábọ́ lórí ẹ̀ kó sì bẹ̀rẹ̀ sí jẹ. فكلي واشربي mú mi وقري sí. عينا. Jẹ́ kójú rẹ̀ ó tutù. فإما ترين من البشر أحدا. Tẹ́nìkan bá wá bí ọ léèrè pé bó ló ṣe ṣe. فقولي Sọ fún wọn, إني نذرت إني نذرت للرحمن صوما. Sọ fún wọn pé mò ń gbààwẹ̀ ọ̀rọ̀ lẹ́nu mò ń gbààwẹ̀ ọ̀rọ̀ bí ọlọ́rọ̀ tí bẹ́ẹ̀ni kankan sọ mí ní bẹ́ẹ̀ni kankan sọ̀rọ̀. فأتت به قوما تحمله. Làwọn èèyàn rẹ̀ bá wá bẹ́ a tẹ̀síwájú. قالوا يا مريم لقد جئت شيئا Wọ́n ní nǹkan tìjú ló ṣe ìrẹ̀ Mary nǹkan tìjú ló gbé wá. يا أخت هارون ما Ọmọ ìyá كان Haruna, أبوك امرأ ẹbí rẹ̀ ò so سوء. nísìnà ibo ni wọ́n ti gbóyún wá. كانت أمك بغيا. Ìyá rẹ̀ ò wà wé wọ́ọ̀dù ẹni rẹ̀ ló bí ọ. فأشارت إليه قالوا كيف نكلم ما كان في المهد Ọmọ tí Mary bí صبيا. Mary bá nà ká sí ọmọ yẹn ó lọmọ yẹn ní ká ẹbí léèrè wọ́n wá níbò láṣẹ bí ọmọ òòjọ́ léèrè. قال Jésù bá sọ̀rọ̀ lórí ìtẹ́. قال إني عبد الله. Ó lèmi táwọn òye ẹrú Ọlọ́run ni mí o. Àtàní al-kitaba. Ọlọ́run fún mi ní tírà tí màá fi jíṣẹ́. وجعلني نبيا. Ọlọ́run ti ṣe mí ní ànábì Ọlọ́run. وجعلني مباركا أينما كنت. Ọlọ́run ṣe mí ní ẹni òbùkún ní gbogbo ibi tí mo bá dé. وأوصاني بالصلاة Ọlọ́run pa mí láṣẹ kí n máa kírun. Ó pa mí láṣẹ kí n máa yọ zàká. Níwọ̀n àgbà tí mo bá ń bẹ láyé. وبرا بوالدتي. Ọlọ́run ní kí n máa ṣe rere fáwọn òbí mi. Mi gbọ́dọ̀ yá ọmọ àṣẹ bàbá. وسلام علي. Àlàáfíà Ọlọ́run kó máa bá mi. Lọ́jọ́ tí wọ́n bí mi, lọ́jọ́ tí màá kú, wàyà ọmọ àyà. Àlàáfíà Ọlọ́run kó máa bá mi níjọ́ tí màá dìde níwájú Ọlọ́run. ذلك عيسى بن مريم. Ọlọ́run ní Jésù nìyẹn òdodo ọ̀rọ̀. Bọ́rọ̀ Jésù ṣe jẹ́ ìlàwọ̀ Ọlọ́run sọ yìí. Ó wá sọ débẹ̀ Najas ọba Abyssinia tó jẹ́ kanú olórí Christianity lọ́ba dorí kodò omi ń bọ́ lójú ẹ̀ kò rí Bíbélì tó ròyìn Jésù báyìí rí kò rí ìwé ẹ̀sẹ̀ kan tó ròyìn Bíbélì tó ròyìn Jésù tó báyìí rí ìyẹn ló wá jẹ́ kó gbà pé ìwé òdodo ni ìwé Kùránì yín ìwé tí ò wò pé opposition lélẹ́yìí tó dẹ̀ sọ òdodo ìwé òdodo ni ọba yìí padà gba Islam ọba yìí ọwọ́ mọ́mi lójú gbogbo orúngbọ́n rẹ̀ tutù fomijé ìyẹn lọ́lọ́run ròyìn nínú Quran Ọlọ́run ní wa idha sami'u ma anzala ila rasul tara ayuni tafidu min ad-dam'i Ọlọ́run ní nígbà tó gbọ́ ìta sọ̀kalẹ̀ fún ànábì wa Muhammad ilé ànábì ó rí ojú rẹ̀ àwọn tí wọ́n lọ bá mọ́ bọ̀ àwọn tí wọ́n lọ bá ọba Najas wọ́n àti kúrò lọ́dọ̀ ẹ̀ táyà yìí fi sọ̀kalẹ̀ fún ànábì tó wà ní Maka Ọlọ́run nígbà tó gbọ́ ọ̀rọ̀ òdodo ó rí ojú rẹ̀ tí ń dà wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ fún mi nígbà tó gbọ́ ń ta sọ̀kalẹ̀ fún ànábì
ó rẹ̀yìn jú ẹ̀ tí ọmọ dami sílẹ̀ wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ nítorí pọ́mọ̀ pé òdodo ni Kùránì ń sọ ìjọ yẹn ló wá sọ pé Olúwa wa o èmi náà gbọ́ lónìí mo di mùsùlùmí o jẹ́rùkọ́ mi ó wà nínú àwọn tí ó wà lákọsílẹ̀ pé mo jẹ́rìí pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run ànábì tó ránṣẹ́ yìí mo tẹ̀lé. Yaquluna rabbana. Kí ni mo wá sọ débẹ̀? Christian kí ló fẹ́ sọ wá dọ̀tá? Mùsùlùmí kí ló fẹ́ sọ wá dọ̀tá? Ọba tó dá wa ẹ wò bó ṣe sọ ó pa bí ó yà bí dùn eléyìí ò túmọ̀ sí pé Jésù bẹ́tà ànábì. Ànábì ó máa sọ gẹ́gẹ́ bí ẹ̀dá tá a dá wípé innanu illa basharu mithlukum èèyàn bí yín ni mí o walakinna Allaha yamunnu ala man yasha àmẹ́ni ọba wọ ọlọ́run lọ́lọ́run yàn ní sàlẹ́sà pé kó dà ànábì ọlọ́run. Ẹ lọ wo gbogbo tí mo sọ ń pa Qur'an lánàá bá ànábì ọba jẹ́ ànábì òdodo ni gbogbo tí mo kà sílẹ̀ yẹn ẹ lọ lo kọ̀mpútà kẹfì sírò ẹ kò lè yàtọ̀ náà kò gbọ́dọ̀ yàtọ̀. Nítorí náà níparí gbogbo olóṣèlú ayé ó yẹ wọn máa tún àyè mẹ́ta ṣe ìyẹn ló yẹ ká bá wọn jà sí pé ẹ tún mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣe lẹ́yìn ìgbẹ́ bá ṣiṣẹ́ ìlú tán kí lọ́kàn mi pẹ̀lú pé Tinubu wá kírun mọ́sálásí kọ́mọ̀kì ebó wọn àtọ́lọ̀ ni wọ́n jọ jìyà iṣẹ́ ìlú ni ó ṣe orí iṣẹ́ ìlú ni màá pèsè ẹ lé lórí mi lè pèsè ẹ nítorí pé ọ lọ chọ́ọ̀chì ta ló bí ọ ní chọ́ọ̀chì lọ ta ló bí ọ ní mọ́sálásí lọ ó bá wù ọ má kírun ọ jẹ́ ìyàwájú Ọlọ́run iṣẹ́ tá a gbélé ọ lọ́wọ́ ǹjẹ́ o ti ṣe bó o lárọ́ ṣe dẹ̀lú bó o lè bí o ṣe ní pamọ́ bó o ní security ó ṣe wà iṣẹ́ tá a gbé fún ẹnìyẹn àmàwọ̀ ẹlẹ́sìn àwọn olóṣèlú ti sọ wá dẹrú bí TikTok yẹn bá ti kú kán padà sórí Facebook àwọn olóṣèlú wọ́n ti sọ wá dẹrú ẹrú tí wọ́n sọ wá dà náà ni pé wọ́n kàn máa lò wá bó ṣe wù wọ́n wọ́n sọ wá dọ̀tá ara wa wọ́n ń gbéjà kò wá lọ́tún lọ́sì nítorí ká má bàa lè question wọn pé bó lẹ ṣe sọ̀rọ̀ lu mùsùlùmí ọmọ pírẹsì mùsùlùmí tó jẹ́ gómìnà kírísítẹ́nì ọmọ pírẹsì kírísítẹ́nì tó jẹ́ kírísítẹ́nì ní tìtorí pọ́lọ chọ́ọ̀chì ní tìtorí pọ́lọ mọ́sálásí ní tìtorí pé wọ́n fún yín ní ọdún ṣẹ̀ṣẹ̀ sẹ́yìn lábẹ́ wọn ni àbí kí gbogbo wọn pawọ́pọ̀ Nàìjíríà ká tún ayé wa ṣe ká jẹ́ aláyé ká dẹ̀ lọ́run káwa náà dẹ̀ change ká níwàre ká lè bá a bá Ọlọ́run dáadáa ọ̀nà mẹ́ta ni ẹ tún ṣe o kó lóṣèlú ó tún ọgbà ẹ̀wọ̀n ṣe Ọlọ́run níjọ́rọ̀ yẹn ọjà sọ́gbà ẹ̀wọ̀n àwọn kan ti bára wọn lọ́gbà ẹ̀wọ̀n tí wọ́n regret pé kí ló dé táwọn ò tún ṣe kó lóṣèlú ó tún hospital ṣe kọ́mọ̀ jẹ́ pé ó kù ṣẹ́jú kan tẹ́mi ọ̀bọ̀ lára kò ní hospital tí ó kù quality kí wọ́n tó gbé yín dèlú èbó nǹkan lè ti bàjẹ́ o ìkẹta ni kó lóṣèlú ó tún àlẹ́ àkírà rẹ̀ sí ẹ tún àlìkìyàmọ̀ yín ṣe ẹ jẹ́ kí n fi parí ẹ̀ mo ka ìtàn kan lórí íńtánẹ́ẹ̀tì wọ́n ní ìlú kan wà wọ́n mọ àlejò ní wọ́n fi máa ń jọba ẹni tí wọ́n bá fi jọba ọdún kan péré ní ó fi ṣèjọba tọdún kan bá ti pé báyìí wọ́n á sìn lọ sínú igbó àìwọ̀ tẹ́nìkan kan ò ní bá wọ̀ ibẹ̀ ni wọ́n gbàgbé ẹ̀ sí kò gbọ́dọ̀ padà wọnú ìlú yẹn wọ́n tún yan ẹlòmíì wọ́n ti wá yàn bẹ́ẹ̀ àwọn èèyàn ń lọ wọn ò padà wọ́n wá rí ọkùnrin àjòjì kan ní wọ́n bá lò ń lọ́ba kan wọ́n bá fi jọba wọ́n láwọn ọdún kan ló lò lẹ́yìn ọdún kan á lé wọnú igbó àìwọ̀ ó ní kò sí tó burú mbẹ àmọ́ o ẹ fún mi láǹfààní kan mo láwọn ṣẹ́ tí mo fẹ́ ṣe ó di oṣù kejì tó dórí ipò ìjọba igbó àwọ̀ yẹn káwọn èèyàn lẹ́yìn òní ẹja lọ bẹ̀ gbogbo ọba tó ti jẹ ọba egungun wọn táwọn ẹranko ti pa wọn jẹ ó ní ẹ̀sìn wọn ó ní ẹ bẹ̀rẹ̀ sí clear igbó àwọ̀ yìí gbogbo bẹ̀ ẹ máa clear rẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí gbin àwọn oúnjẹ síbẹ̀ ká sọ bí ìdílé àgbẹ̀ ẹ máa gbin oúnjẹ síbẹ̀ ẹ máa kọ́lé síbẹ̀ àwọn tá a bá lé lọ bẹ̀ kán máa rí ibi sùn sí ìgbà agbára ń bẹ lọ́wọ́ ẹ̀ ó tètè ló fi prepare àlẹ́ àkírà rẹ̀ ọwọ́ àṣẹ ibẹ̀ wá fẹ́ dáa jù lù títí ń ṣèjọba gan lọ ọwọ́ àdí oṣù keje kò jẹ́ pọ́dún kan olótó ẹ wá sinmi lọ lù tẹ́ ẹ máa ń sin àwọn èèyàn lọ igbó àìwọ̀ wọ́n ní kò ìpọ́dún kan ó ní mi ò ṣe mọ́ ẹ̀sìn mi ìsún bẹ̀ ní a bá sin débẹ̀ wọ́n sin dẹ́nu ọ̀nà wọ́n padà ntọ́jà wọn lẹ́nu ni pé majority ọmọ ìlú wọn ti yọ débẹ̀ tí wọ́n lọ gbé bẹ̀ sìn ó ti prepare àkírà rẹ̀ sílẹ̀ ńlọjọ́ bá ọ̀run dáadáa bọ́rọ̀ ayé àtàlìkìyàmọ̀ sí rí nu bó kírun jù bẹ́ẹ̀ lọ tọ́ ọba prepare àkírà yìí náà lọ́wọ́
bó lọ church jù bẹ́ẹ̀ lọ tó bá prepare ọjọ́ ẹ̀san iná lọ́wọ́ bó jẹ́ babaláwo jù bẹ́ẹ̀ lọ bó bá prepare ọjọ́ ẹ̀san iná lọ́wọ́ ní bẹ̀rẹ̀ mo sọ mo tún repeat ẹ̀ bó bá jẹ́ lẹ́sìn ó ń sin lọ́n dáadáa àmọ́ ò ní wàáre ìwàáre yẹn ni ó tú ẹ kúrò nínú ẹni tó yẹ kó wà àlìjánnà Ànábì ní atadiruna man huwa al-muflis sẹ́ẹ̀mẹ́ ẹni tó gbáyé sọ́ọ̀tì ayé àwọn sàhábà ní àmẹ́ni tó gbáyé sọ́ọ̀tì ayé Ànábì ní man jaa yawmal qiyamati bi salati wa zakati ẹni tó dé lọ́jọ́ gbẹ̀ǹde kìyàmọ̀ irun rẹ̀ ló pọ̀ yìí zaka rẹ̀ ló pọ̀ yìí àwẹ̀ rẹ̀ ló pọ̀ yìí ó wá dé level kan ó ti rí pálí Jánnà lòun lọ Ọlọ́run wá ní ẹ tú ìwé iṣẹ́ rere rẹ̀ wò àdísù sahih ní bá bẹ̀rẹ̀ sí tú ìwé iṣẹ́ rẹ̀ wò la màláíkà bá ní kọ̀dọ́raba àdá lílù ló fi pa ilé yìí gbà tí bẹ́ẹ̀ láyé Ọlọ́run ní gbogbo orun tó kí ẹ kò fẹ́ni tó lù pa wàṣátàmù àdá ọ̀rọ̀ ẹnu ló fi báyé eléyìí jẹ́ ó dídí ọdún kan lélẹ́yìí fi ń sunkún torí pọ́fà ó fẹ́ ọ̀rọ̀ báyé ẹ̀ jẹ́ Ọlọ́run ní ájì mélòó lọ́lọ́ Olúwa wa ájì mẹ́rin ni ẹ̀kọ́ gbogbo ẹ̀fẹ́ ni tó fọ̀rọ̀ báyé ẹ̀ jẹ́ ó dúnbú eléyìí tí ń ṣe bísímìláì tí sì ń dúnbú èèyàn Ọlọ́run ó ní àwẹ̀ ọdún mélòó lọ́gbà wọ́n láwẹ̀ 40 ọjọ́ ní 40 ọdún Ọlọ́run ní ẹ̀kọ́ gbogbo àwẹ̀ rẹ̀ ẹ̀kọ́ fẹ́ni tọ́pa ọ̀fọ̀wọ̀ náà eléyìí owó àbòsí lọ́jẹ́ lára eléyìí Ọlọ́run ní kí ló tún kù bí sẹ́rẹ̀ rẹ̀ wọ́n ní kò kù nǹkankan mọ́ Ọlọ́run ní ẹ̀kọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ni tó fọwọ́ náà láyé ẹ̀kọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tó ń tọ̀hún sẹ̀ ẹ̀kọ́ sórí tiẹ̀ kí ló tún kù wọ́n tún ní òtún kù nǹkankan mọ́ ẹ̀tún kó ẹ̀ṣẹ̀ eléyìí náà ẹ̀kọ́ sórí ẹ̀ àbálọ àbábọ̀ iná ní ọwọ́ àtòun àtirun rẹ̀ àtòun àtàwẹ̀ rẹ̀ àtòun àti zaka rẹ̀ kí ló gbé wọn ná ọlẹ́sìn kò ní wà ìwà lọ́ba tiẹ̀ jẹ́ níwájú Ọlọ́run ìwà pẹ̀lẹ́sìn la ò fi dájọ́ ẹ̀sìn pẹ̀lú wà la ò fi dájọ́. tó bá lẹ́sìn tó níwà ó àsán níjàmá ìwà pẹ̀lẹ́sìn la ò fi dájọ́. pẹ̀lú òkú Ọlọ́run ìjọ Ittihadul Wa'izin Yorùbá Land for Islamic Preacher a ní national conference ní Ọ̀ṣun state a máa bẹ̀rẹ̀ ní Tuesday Wednesday Thursday yóò kó gbogbo wa ní gbogbo state ilẹ̀ Yorùbá àti outside Yorùbá ńlá ń bọ̀ wá sí Ọ̀ṣun state láti wá sí conference gbogbo àwọn àfáà àtànjọ́ níwàásí tí ronú wá jọjọra wa lórí ibo làlàáfíà ó sì jọba nílẹ̀ Yorùbá gbogbo ìjà tí ń bẹ láàrin àwọn àfáà bó la ṣe parí ẹ̀ èyí tí ń bẹ láàrin àwọn ọba bó la ṣe parí ẹ̀ bó ní gbólóhùn Islam ó sì borí tí ó lékè padà bó la ṣe fẹ́ fọ gbogbo ẹ̀gbin tí wọ́n ti fi rẹ́ Islam lára n ta fẹ́ ṣe conference sí nìyẹn lọ́sùn èmi náà wà ń bẹ̀ Tuesday Wednesday Thursday ẹ pàdé wa lọ́sùn ìjókòó àlùbáríkà ni kí Ọlọ́run bá fa àlùbáríkà sí délẹ̀ ẹni fẹ́ ra lẹ̀ ẹni fẹ́ ra lé ẹ bá lè ṣe Akeugba Gold dòwò pọ̀ anílẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá a ní acres of land iye tó bá fẹ́ rà ni ẹ̀yin tẹ́ ń bá wa rajà ẹ̀yin lẹ fẹ́ràn wa ẹ̀yin lẹ já jẹjẹkújẹ ẹ̀yin lẹ jẹ́ kẹ́nu wa ó gba ọ̀rọ̀ mo fi Ọlọ́run búra ẹ̀yin ni o Ọlọ́run dẹ̀ bá mi san yín lẹ́san dáadáa ẹ ra lẹ̀ lọ́dọ̀ wa ẹ ra lé lọ́dọ̀ wa anywhere ní gbogbo South West Hajj 2025 àwọn èèyàn ti ń sanwó sọ́dọ̀ wa rẹpẹtẹ o ẹ̀yin náà tètè wá sanwó ẹ á sì ṣe Hajj náà ní rọrùn bákan náà umura December ẹ tẹ̀lé wa lọ bá a bá lọ bẹ́ẹ̀ yẹn a máa ń sábà lo ọ̀sẹ̀ méjì láàrin ọ̀sẹ̀ méjì yẹn á lo ọjọ́ 12 days ní Makkah àti Medina á wá padà sí Dubai ọjọ́ 3 láàrin àwọn ọjọ́ yẹn á jẹ́ kí January 1 kó dé bá wa ní ìlú Makkah ibẹ̀ on the 4 la máa sábà gbéra ẹ tẹ̀lé wa ilé ẹ̀kọ́ wa Royal Gold Group of School ẹ má àwọn ọmọ yín wá bẹ̀ ilé kéwu wa Madrasatu Nurul Qalam ẹ má àwọn ọmọ yín wá sílé kéwu wa à ń ṣe tafidul Quran lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jọyìn wa nílé ẹ̀kọ́ wa ní àdúgbò Ọjọ́ nìbàdàn ọ̀fẹ́ ní tafidul Quran àwọn tí wọ́n bá dẹ̀ gbowó lọ wọn kì í ṣòwò tí ó nira pẹ̀lú yọ̀dá Ọlọ́run ẹni ń wọ́kọ̀ ẹni ń wáyà ẹ text message tàbí kẹ́ lo WhatsApp number ẹ̀yin aráàlú òyìnbó a ti tún ní ọkùnrin tó pọ̀ nílẹ̀ ààrẹ àwọn obìnrin tí a jọ ń gbé London gbé Amẹ́ríkà o gbé Europe o gbé Germany o ẹ̀yin obìnrin ọ̀yọ́júmọ́ o àwọn ọkùnrin sì pọ̀ nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lobìnrin pọ̀ nílẹ̀ wọ́n ti fẹ́ wọn tán ẹ̀yin obìnrin ẹ dákun ẹ yọjú láwọn orílẹ̀-èdè yìí Ọlọ́run ó ṣe ní rọrùn fún yẹn kan text message sórí WhatsApp ni ẹ̀yin ti Nàìjíríà àtọkùnrin àtobìnrin ní bẹ́ńlẹ̀ bọ̀kú ẹ tètè ẹ mú etí máa ń dùn yàn jù tá a bá ní ẹ fọkọ ẹ lọ fẹ́ yàwó
ẹlòmíì obìnrin tó jù lọ gbogbo ọ̀nà ní ọmọ ọ̀nà ká sí pé ẹ dákun ẹ jẹ́ ń bá ntí lágbájá sọ̀rọ̀ kò lè wọ́ọ̀kì ọlọ́ni ajura wa lọ láyè kí ló dé tán lọ gbé tírélà lórí bítù problem ẹlòmíì nù nínú orí platform wa nítorí náà ẹ text message 0057818180 003506612 ìwà pẹ̀lẹ́sìn la ó fi dájọ́ o ẹ̀sìn pẹ̀lú àlá o. pẹ̀lú ògo Ọlọ́run lálẹ́ ọ̀la ẹ tún pàdé mi padà lórí tọ́pìkì wá sí mi Ọlọ́run ó ṣe nírọ̀rùn subhana rabbika rabbil izzati amma yasifun. Walhamdulillah.